Mo tún kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Mo kí àwa ọ̀jọ̀gbọ́n, mo kí àwa ọ̀mọ̀ràn, mo sì kí àwa olóye. Mo kí àwa tó ṣe pé ìlàkàkà wa ni bó ni ilẹ̀ Yorùbá yóò ṣe máa rìn lọ síwájú, tí ó sì máa ní ìdàgbàsókè. Tílẹ̀ Yorùbá yóò sì kúrò nínú ìgbèkùn, tí ó kúrò nínú ìdè, tí ó bọ́ ní oko ẹrú ní tààràtààrà. Ẹ jẹ́ á wo nẹ́tíwọ̀kì eléyìí tí ìyẹn bá ń fún wa ní kíní, ẹ jẹ́ á gbé sí òkè, ẹ jẹ́ á gbé sórí eléyìí. Torí ìgbà mi ojú òpó nẹ́tíwọ̀kì a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Wọ́n pa náà o, wọ́n pa náà. Nàìjíríà nẹ́pà wọ́n ti pa náà. Wọ́n ti pa náà o, wọ́n ti pa náà. Fún mi ìṣẹ́jú péréte, a lo power bank wa bá ṣe máa ń lò. A lo power bank wa bá ṣe ń lò. Ọlọ́run ti dá wa sí orílẹ̀-èdè tiwa yìí náà. Ní làwa náà ṣe fi lo bá àtinúdá. Tí wọ́n bá ti pa náà bá wọn, a ti sáré já sí orí àwọn oníta ìjà sí. Eléyìí ó ríran náà. Ríran ó jìnnà síbi díẹ̀ ni. Eléyìí dànù tàbátẹ̀ tó ń lò sí tòsí ibi tí yóò tún fi jẹ́ kó jù ú jáde. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, mo kí àwa ọlọ́gbọ́n, mo kí àwa olóye, mo sì kí àwa tá à ń fi ọkàn tẹ̀lé mi bọ̀ lórí gbogbo iṣẹ́ ìwádìí tí à ń ṣe. Pé bó ni ilẹ̀ Yorùbá yóò ṣe ní lọ síwájú, bó ni ìtàn àti àṣà wa bó ni ó ṣe ní parẹ́. Kì í ṣe pé àwa la mọ̀ ọ̀rọ̀ sọ jù, kì í ṣe pé àwa la mọ ìtàn sọ jù, ṣùgbọ́n iṣẹ́ tí Ọlọ́run bá rán oníkálukú kò ní ṣe aláìjẹ. Mo rò pé òjò ti bẹ̀rẹ̀ náà ló ń fa nẹ́tíwọ̀kì wa. Nàìjíríà wọ́n ń pè bí òjò ti bẹ̀rẹ̀ ló ń fa nẹ́tíwọ̀kì yẹn. Tí òjò bá jẹ́ ká rí ṣe, tá a bá wá lè rí ṣe, á dà dúró. A jẹ́ pé a sì ní alẹ́ ṣùgbọ́n ẹ já gbìyànjú ẹ̀ wò. Wa náà ti mọ̀ àsìkò òjò láwà yìí. Tójò bá dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí, oríṣiríṣi ọwọ́ ni ó máa ń yọ, ló máa ń yọ. Bá a ṣe ń darapọ̀ ọmọ mi, bí èmi náà ṣe ń tẹ̀ ẹ́, ẹ máa bá mi pín ètò yìí fún àwọn èèyàn káàkiri tìbútòrò. Ẹ pín sí orí Facebook, ẹ pín sí nínú àwọn gúrúùpù tẹ́ wà, ẹ pín fún àwọn ọ̀rẹ́ yín. Ẹ tẹ̀síwájú já pín sí orí WhatsApp pẹ̀lú. Ẹ já pín sí orí WhatsApp kí gbogbo àwọn èèyàn bá lè jẹ àǹfààní ẹ̀. Tí a bá gbàgbé a lè sọ pé láti àná iná láti bẹ̀rẹ̀ ètò tá à ń ṣe àlàyé nígbà tí a rí fọ́nrán kan tó jáde nípa ìlú Ìlọrin. A ní fọ́nrán kan tó jáde, a sì bẹ̀rẹ̀ ètò náà láti àná pẹ̀lú lórí pé àfáà Labib Lágbàjì tó sọ̀rọ̀ yìí nípa Ìlọrin, tó sì ń pa àlọ́ tó wá jẹ́ àlọ́ ìgbàlódé. Ṣẹ̀pá àwọn àlọ́ ọjọ́ máa ń bẹ, àlọ́ ìgbàlódé ń bẹ. Léyìí tó jẹ́ pé irọ́ ńlá tí ò sí ẹ̀rí fún. Léyìí tí mo sì bẹ̀rẹ̀ sí ní wá mú àwọn ẹ̀rí wá pé àfáà Labib ó ń rọ́ ni ọ́ o, ó ń rọ́ ni ọ́ o. Téèyàn ò bá sì mọ̀, téèyàn ò bá ṣe ìwádìí ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ Àfọ̀njá kò sojú rẹ, kò sojú èmi. Bàbá tó bí mi kò sojú ẹ̀, bàbá tó bí ìwọ kò sojú ẹ̀. Bàbá tó bí bàbá mi kò sojú ẹ̀, bàbá tó bí bàbá rẹ kò sojú ẹ̀. Ṣùgbọ́n ló ṣojú bàbá wa kẹrin àbí ìkarùn-ún
ó lè ṣojú àwọn lè wà láyé nígbà náà. ní tó dájú pé bàbá bàbá mi àti bàbá bàbá Labib Lágbàjì kò ṣojú wọn. ṣùgbọ́n tí ìtàn bá wá ṣojú èèyàn wá máa ń wá ẹ̀rí irú ẹ̀ ní tèmi ń ṣe pé n tí ò ṣojú mi èyí tí ò ṣojú bàbá mi mo fẹ́ wá ẹ̀rí lórí ẹ̀ kó ṣe tí mi nígbà bá wá ṣe tí mi tán yóò wá sọkàn mi kí náà ni yóò fi ṣe tí mi ni wípé nígbà bá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tó ṣe pé wọ́n mọ ìdí ọ̀rọ̀ àbí àwọn tí wọ́n láǹfààní pé ńgbà tí nǹkan yìí ń ṣẹlẹ̀ wọ́n lè ní àkọọ́lẹ̀ lé lórí làwọn ìwádìí tí mo máa ń ṣe. tá bá wá wo ìgbà tí àáfàá Labib Lágbàjì sọ ọ̀rọ̀ ìfihàn ẹnu ta àbùkù ọ̀jọ̀gbọ́n pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ń bẹ ńbẹ̀ látara ọ̀rọ̀ fàǹfà láàrin pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká àti emir ìlú Ìlọrin léyìí tó ṣe wípé ká yọ ti ìlú kúò ká yọ ti ẹ̀yà kúò ká yọ ti ẹ̀sìn kúò aṣíwájú ìyẹn máa ń bu ọ̀wọ̀ fún ni tí àwọn àgbàlagbà méjì bá ń sọ̀rọ̀ tó bá ti jẹ́ pé wọ́n ń fa ọ̀rọ̀ láàrin ara wọn ẹ bá jẹ́ ọmọdé tí ó bá dá sí yóò wá lo ọ̀nà làákàyè torí pé bí emir ìlú Ìlọrin ṣe jọ Ìwó lójú bẹ́ẹ̀ náà ni pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká jọ àwọn ọmọ Abẹ́òkúta lójú ló sì jọ gbogbo ọmọ Yorùbá lójú lọ́jọ́ gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lógún torí pé òun fúnra ara rẹ̀ ogún ńlá kan ọ̀ṣọ́ ńlá kan ẹni pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká nílẹ̀ Yorùbá lèyìn gbọ́dọ̀ fi ṣọ́ra. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tí wàá ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ pé méjì ọ̀tọ̀ ni ọ̀rọ̀ àṣẹ Ọ̀ṣun àṣẹ Ọ̀ṣun ọ̀tọ̀ ni ọ̀rọ̀ ìtàn nípa Ìlọrin téèyàn ti ń wà tipẹ́ ẹ tó gbọ́ àwọn ọ̀rọ̀ ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní wá ẹ tó gbọ́ ẹ tó fi àwọn ẹ̀rí hàn wá. mo rò pé àná ni wọ́n fi fọ́nrán ìṣọwọ́ sí mi mo rò pé lágbègbè oko olówó èmi mo oko olówó dáadáa tá a bá ń lọ sọ́nà Ìgbẹ́tì ọ̀nà oko olówó la máa ń gbà lọ rò pé àwọn ọlọ́sùn kan wọ́n lọ sí ojú odò kan ń bẹ̀ bóyá wọ́n fẹ́ ṣe Ọ̀ṣun ìkan lára àwọn èèyàn wa ọmọ ìlú Ìlọrin ni òun gbé kámẹ́rà ó bẹ̀rẹ̀ sí ní lọ ń yà wọ́n tó bẹ̀rẹ̀ sí ní pariwo tó ń yà wọ́n. àṣà ń bẹ nílẹ̀ Yorùbá oríṣiríṣi ni ìlànà ẹ sì yé já tanra wa ọ̀pọ̀lọpọ̀ èyí tẹ́ ẹ fẹ́ kúlẹ̀ yìí ẹ̀yin náà mọra yín dọ́là ọ̀sẹ̀ dọ́là ẹ̀sẹ̀ ni wọ́n máa ń di ẹrù ẹgbẹ́ fọmọ nílẹ̀ Yorùbá téèdè lọrin wọ́n ń di ẹrù ẹgbẹ́ fọmọ dọ́là ọ̀sẹ̀ ni. àwọn wá lọ ẹ̀yìn odi ìlú níbi tí wọ́n lọ ibi tí wọ́n tún wá lọ ẹ rí i pé kò sílé kankan ń bẹ lójú odò àbà àwa mú fídíò abẹ̀rẹ̀ sí ní yà wọ́n òfin bẹ nílùú ẹja ṣọ́ra o òfin bẹ ẹnìkan ò sì kọjá òfin o ẹ bẹ̀rẹ̀ sí ní lọ yà wọ́n pẹ̀lú kẹ̀kẹ́ márúwá tó gbé àwọn ẹni yìí lọ ẹ bẹ̀rẹ̀ sí ní yà wọ́n ẹ̀ sí gbogbo ẹ̀ ẹja ṣọ́ra tá a bá fẹ́ nǹkan àbá àfẹ́ ṣe nǹkan òfin ń bẹ àwọn àgbà ń bẹ nílùú tá a pè sákìyèsí ìyẹn àjọmọ́ ìjókòó. Ìlọrin jẹ́ Ìlọrin ọjẹ́lu mùsùlùmí ọjẹ́lu àáfàá ọjẹ́lu tó bẹ́sẹ̀ Islam ti gbòòrò ń bẹ̀ ọ̀sọ́gbẹ́ tó bá jọ́ lọ́sùn àbẹ́bájọ́ ọmọ oníṣègùn àbẹ́bájọ́ ọmọ eléégún kò ní í gbèlú òfin ọ̀sọ́ o ẹja ṣọ́ra o torí ẹ ti mọ èmi ò ní wà bias bọ́rọ̀ bá ṣe rí lèmi ò ṣe sọ. torí wípé àwọn ìlú tí mùsùlùmí náà ò ti gbilẹ̀ mùsùlùmí ń bẹ àwọn èèyàn wa kan wọ́n lọ sí apá abìkan nílẹ̀ Yíbò
wọ́n lọ sí kánbẹ̀ àsìkò òun wá tó gbogbo àwọn tó ń bẹ ní ìlú náà níletò náà wọ́n kóra wọn jáde ni wọn ò rí ẹnì kankan rí tó kírun nínú ìlú wọ́n ń kóra wọn jáde wọ́n wá ń wò wọ́n ni pé nígbà tí wọn ò rí rí ní Nàìjíríà náà ní nílẹ̀ Ìgbò yìí kí ló dé ẹ jẹ́ á ṣọ́ra lórí tá a bá fẹ́ ṣe àti ìgbésẹ̀ tá a máa gbé secular state tí wọ́n pe Nàìjíríà nínú òfin Nigeria constitution èyí tí Professor Wọlé Ṣóyínká ń sọ nìyẹn ìpè kò síbì kan tí wọ́n kọ sí pé ẹnìkan ò lè ṣe nǹkan ẹ̀sìn tó bá wù nílùú kan ṣé ní Kánò kò sáwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ń bẹ ní Kánò àwọn tó jẹ́ Haúsá tó jẹ́ ìran ara wọn tí wọ́n yé ṣe mùsùlùmí ń bẹ láwọn Haúsá tó ṣe pé wọ́n sì ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ wọn dùn ní bẹ́ẹ̀lẹ̀ Haúsá láwọn tó jẹ́ kọ́ Haúsá tí Emir Kánò sì lágbára kankan lórí wọn ṣe ẹlẹ́rìíyùn ẹlẹ́mọ̀yùn ọ̀nà àlàáfíà làwa máa ń wá ẹ wo gbà títí ìyá Ọlọ́sùn ṣẹlẹ̀ ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan èmi jáde mu ní tẹ́wọ́n bá láwọn ò fẹ́ kó ṣe é kó mọ̀ ṣe ẹjọ́ ká fi àlàáfíà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tọrọ òye gbogbo àwọn tó ń bẹ níbẹ̀ yẹn wọ́n ń jẹ́ mùsùlùmí gbogbo àdúgbò ń jẹ́ mùsùlùmí gbogbo wọn sì pawọ́pọ̀ páwọn ò fẹ́ majority carry the vote gbé olóòfẹ́ ṣe ọdún ó ti wà ń bẹ̀ ó ti lé lọ́dún mẹ́ta ó wà nínú ilé rẹ̀ yìí ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ó ń dáhùn èèyàn lòun ò fara ní. ẹ wá ọwọ́ yàtọ̀ sí ti àwọn ìtẹ́ ẹgbẹ́ fídíò wọn yìí àwọn eléyìí lọ sí ojú odò wọn lọ ojú odò tí wọ́n sì lọ kèé sódò àgbàrá odò tí ń sàn táwọn Ọlọ́sùn lè lò ní ìjà fi bẹ̀rù Ọlọ́run ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe kò sí ìjẹnipa nínú ẹ̀sìn kò sí ìjẹnipa nínú ẹ̀sìn àwa gbé fídíò àwa bẹ̀rẹ̀ sí ní yà wọ́n àṣegbè nínú òfin wọn lẹ́n threatening life wọn ni tó bá ya fídíò mi lọ́nà tí ò bá òfin mu tí n bá gbé ẹ lọ ilé ẹjọ́ tó bá di wàhálà ò lè escape ẹ̀ because bó o sì gbé mi sáyé yẹn o ti fẹ̀mí mi sínú ewu ṣé àìkàwé ní dà yín láàmú ni àbẹ́ àìkéwú èèyàn kéwú kọ́gọ́ àìsí bíjà èèyàn torí wípé ẹni tó lóun bíjà tó bá délẹ̀ yóò lóun ò gbọ́ òun ọ̀mọ́ rí abánidá ká mọ́ abánidébẹ̀ ni ẹ jẹ́ fi fídíò hàn yín àwọn fídíò pọ̀ tí màá lò lónìí mo àlàyé ọ̀rọ̀ ó jáde gan lónìí ẹ jẹ́ fi fídíò ilé ìnájà ọkọ̀ mú ti ilé ìná wàlà. wọ́n ti sọ fún yín wọ́n sọ fún yín kí ló dé àyà lórí ẹ̀sìn pé ayé sílẹ̀ ìyá tí wọn náà wọ ìjà Buhari o ìyá oníjà Buhari yín ṣe rí báwọn ogun ẹ̀yọ́ oníjàbù abẹ́rẹ́ rí wọn ni. ọ̀dẹ̀lẹ̀ tí ń sọ̀rọ̀ kéèyàn ó lo ìjáàbù kò sọ pé bóyá mùsùlùmí ni kéèyàn ó bo orí kò tí ì sọ pé mùsùlùmí ni tẹ́ ẹ bá dé Kánò àti kírísítẹ́nì wọn àti mùsùlùmí wọn bákan náà wọ́n ṣe ń múra bẹ́ẹ̀ délẹ̀ Lárúbáwá gbogbo àwọn tó jẹ́ Arab Christian country bákan náà wọ́n ṣe ń múra àwo sinimá ìyá Jésù a ní gbogbo fọ́tò tí wọ́n mú wá fún ìyá Jésù ń lo ìjáàbù ó ń borí ni àwọn kátólíìkì náà ń borí ìyún ọ̀dẹ sọ̀rọ̀ ó bá wá jẹ́ mùsùlùmí òun lọ́mọ ẹni tó fi lọ bùkátà àbí tó lọ Ọlọ́run ní kọ́ ọmọ sọ́kọ̀kọ̀ èèyàn kan kí ni àbí wọ́n lọ dáa so bí mo bá jẹ́ mùsùlùmí mi ò ní freedom mọ́ níwọ̀n àgbà tí mò ń ṣe tí ìbá ti wá sọ pé dandan ni kí gbogbo mùsùlùmí ó bá mi ṣe tí mo mọ̀ pé èmi bùkátà láyé ara mi ni àwọn tó sì lọ ṣe nǹkan wọn ò wá máa ṣe lọ́wọ́ kí wọ́n gbé fídíò kí wọ́n á máa yá pé tó oníjàábù ní láàrin wa yìí o àfọ onírùngbọ̀n ní láàrin wa yìí o ẹjọ́ ló lákàyè náà ìwọ náà lọ ń pariwo àìwẹ̀wẹ̀ tó lè jáàbù mo rí ọ jẹ́ nǹkan kan mú gbogbo ìtọ́lọ́pọ̀ òkò ẹ̀yin wèrè nàkí. wọ́n ti gbé lọ́sí à wọ́n sọ fún yín ogun ẹ̀rọ àti káyé
Ìgbà ọ̀sùn ni ẹ wo bí tí mo fẹ́ kí gbogbo owó rí ni ẹ wo bí nítorí Ọlọ́run ẹ̀yin odi ìlú ni inú igbó ni kí ló dé ojú ọ̀nà títì ìjọba dẹ̀ ní federal road níbẹ̀ yẹn kí ló dé tá a mọ̀ wá wàhálà wọ́n ń pè wá ní ẹ máa ń pè wá lábì fúnra ẹ̀rà á sì pa fún wa mọ́ ṣé Islam ni it's not Islam ṣe rí rubbish Islam kọ́ ni gbogbo nǹkan yìí ṣe òsì lẹ́sẹ̀ dàbà rẹ ní báyìí sọ̀rọ̀ nígbà bá wá èyí náà lẹ́sìn bẹ̀rẹ̀ rẹ̀ lọrin ẹ wàá fi ìra rẹ̀ ẹ wàá fi ẹ̀rẹ̀ rẹ̀ ẹ fi ìdọ̀tí rẹ̀ rẹ́ gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá lára kí ló dé kí ni wàhálà yín ṣé báwọn bàbá wa ṣe Islam lánàá ni ẹ̀yin wèrè nàkì ṣé báwọn bàbá wa ṣe Islam ni tẹ́ bá rí nǹkan wọ́n ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí tó play fídíò kan kẹwàá gbọ́n tá a fẹ́ lè sọ tó sì máwọn ẹ̀rí rẹ̀ wá àwọn bàbá ti wá mo ti sọ́rí ẹja wo fídíò yìí tán. Kàámà kẹ̀kẹ́ kọ́ ẹ máa pẹ́ ilé máa pẹ́ ìkọ́lẹ̀ ní lọ́rin yìí sọ ti yé. ilé ọmọ bàbá lọ́rin. ìdíjì lọ́rin ìtàṣe lọ́rin ni ìtàṣe lọ́rin ni. mo láìkọ ọmọ ọkọ tó fèsì ọlọ́mọ lọ́rin lòun náà kọ́lọ́ wọn wàá mú yín kọjá àwọn ọmọ ìdí àpẹ́ kọjá àwọn èèyàn tó lẹ́nu nílọrin ẹ lọ bá wọn ìdí àpẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan pè sórí ètò lánàá ẹ lọ bá wọn ìdí àpẹ́ tẹ́ bá fẹ́ ṣe nǹkan tó bá jẹ mọ́ nǹkan ìbílẹ̀ àbẹ́ bá fẹ́ ṣe ọya kẹ́ni wọ́n mọ̀ sí tẹ́ ẹ bá tó bẹ̀ ẹ lọ ìdí àpẹ́ tó ẹgbẹ́ kí ló dé ẹjẹ́ gbọ̀nà àláfíà láàyè ọlọ́jẹ́ á kọ́kọ́ kan ọlọ́jẹ́ ká tó máa lọ sí Ògidì ká tó kan oko olówó ọlọ́jẹ́ ọdún wo gbogbo pé wọn ò gbé eégún mọ́ lọ́lọ́jẹ́ 40 ọdún èkó lọ lórí rẹ̀ ṣé ọlọ́jẹ́ yìí ṣe lọrin sóko lọ́lọ́jẹ́ gbogbo pé wọn ò gbé eégún mọ́ 40 ọdún èlọ lórí rẹ̀ pẹ̀lú sùúrù ni nígbà táwọn akẹ́dẹ́dẹ́ lọ ṣe wá sí ibẹ̀ àwọn kíní wí nígbà òdìjọ́ kejì wọ́n tún kẹ́kù wọn jáde gangan wọ́n tún jó ṣùgbọ́n pẹ̀lú sùúrù pẹ̀lú wáàsí wọn ò pẹ́ nìkankan wọn ò bẹ́ nìkankan jà wọn ò tẹ́tẹ̀ nìkankan ànábì àwa ṣe báyìí láwọn èèyàn àgbà ànábì àwa ṣe báyìí ká sì ṣọ́ra ayé ti da ayé social media níta bá ti gbé gbogbo ayé ní rí àwọn ẹlẹ́lẹ́ni ò lẹ́tọ̀ wọn ò nígbà wọn ti wá wọn ò lẹ́tọ̀ àti ṣẹ̀ṣẹ̀ tó bá wù wọn ọ̀dà wọn lọ́mọ Ìlọrin làwọn ṣe túláàsì ní kí wọ́n bá yín ṣe tí mò ń ṣe làkúndínì kùn lọ́lọ́wọ́n bá wí wálé yẹ̀dín ẹ̀sìn tiyín fún tiyín ẹ̀sìn tèmi fún èmi ẹ̀sìn tiyín kì í ṣe tèmi so nígbà tí wá jẹ́ pé ilẹ̀ Islam ní Ìlọrin o mùsùlùmí lọ́pọ̀ jù ń lọrin o so ìyẹn wá túmọ̀ sí pé kírísítẹ́nì ò gbọ́dọ̀ ṣe kírísítẹ́nìtì ẹ lọ́ máa bá àwọn kírísítẹ́nì pé wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ní jẹyàn yín níṣu ẹ lọ́ máa bá àwọn kírísítẹ́nì pé wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ Sunday kí ló dé adẹ̀ ń bá wa sọ̀rọ̀ kálọ̀nà àlàáfíà sáwọ́ ẹ̀yẹ́ ìsọmọ àlàáfíà ni àbá bàbá tí wọn ò ṣe jihad kí ni dáa ń pè ní jihad ìpèpè sójú ọ̀nà Ọlọ́run ọba ẹ lọ́wọ́ gbólẹ̀ Yorùbá ta làwọn bàbá wa pa tí wọ́n gé lórí kí wọ́n tó gba Islam kò sí pẹ̀lú ẹ̀rọ ni àwọn yìí àwọn tó dẹ̀ jẹ́ lẹ́sìn ìbílẹ̀ yìí àwọn náà wọ́n dáàbò bo Islam ńgbà tí Islam ń bẹ lálejò táwọn ọmọ wọn bá wá kù nítorí wá kù lónìí pé kásá ìmoore sí wọn àwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ yìí ló dáàbò bo Islam ńgbà Islam ń bẹ lálejò wọn a mọ̀ pé nǹkan kí nǹkan tẹ́ dálẹ̀ ni wọn á gbé ti pa gbogbo àwọn bàbá wa dànù ńgbà náà lẹ́yìn wèrè náà kí. síta ṣe lọrin ni ẹni díjì lọrin síta ṣe lọrin ni síta ṣe lọrin ni ẹni díjì lọrin mo lẹ́yìn lọrin ọ̀dà síta ṣe lọrin ni o tún ní díjì lọrin ni ọ́ sórí láì ní sí o ti ká ọ̀rẹ́ díjì. yóò dà fóbìnrin ẹ wá jẹ́ nǹkan kó mú káwọn èèyàn wá ẹkú ti ń fà á dókè
irú àwọn pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ti ń dá sí ẹ wá jẹ́ nǹkan kó mú kí wọ́n fà lókè ẹ rí pápọ̀lọpọ̀ àwọn àfáà ní ọ̀tà pé tó ṣe kínní táwọn èèyàn ò ní bá dá sí ó wrong. ẹ já fi sírò ara wa nígbà wàhálà ṣẹlẹ̀ nílé Ifẹ̀ nínú àwẹ̀ tí wọ́n gbé orò lọ́sàn-án gan nínú Ramadan tí wọ́n kọlu àwọn èèyàn mọ́sálásí gbogbo àwa yìí náà la jáde tá a kọ̀ndẹ́mù a sì ṣàlàyé fún wọn wọn èé ṣe báyìí torí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mú bàbá wa Ọọ̀ni Ilé Ifẹ̀ lọ́tà nígbà tí bàbá wà lórí òótọ́ tẹ́ dúró rẹ̀ gba kí ni yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣé Islam ṣẹ̀ṣẹ̀ wà ní Ilé Ifẹ̀ ni àbí wọ́n ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ Ilé Ifẹ̀ ni ó ní bá a ṣe máa ń ṣe tí ọdún ààwẹ̀ bá ti dé a máa ń fún wọn ní grace oṣù kan ẹ wọ ọdún eégún tó bá ti bọ́ sí àsìkò ààwẹ̀ wọ́n ń fún wa ní grace yẹn tó bá ṣe pé àsìkò tẹ́ ń sọdún eégún lọ́wọ́ ọ bọ́ sígbà tá a lọ sí kíni o tá a ṣe iléyá àbí ọdún ìtúnu ààwẹ̀ ni wọ́n fún wa ní grace pé ká lọ yídì eégún ò ní jáde níjọ́ iléyá àbọ́jọ́ ìtúnu ààwẹ̀ eégún ò ní jáde ṣé ẹ̀yin lẹ́sẹ̀ àwọn bàbá wo ní bẹ́ẹ̀ ṣe jọ jókòó bẹ́ẹ̀ ṣe sọ àsọyépọ̀ táwọn ọba sì ń dá sí i tí wọ́n sì fi yanjú rẹ̀ báwa ṣe bálẹ̀ Yorùbá nù ìyìn tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá fi ẹ̀gbin lọ ọlọ́sùn kan gbogbo ọlọ́sùn ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀dé Brazil tẹ́ẹ̀dé Amẹ́ríkà lẹ́fẹ̀ẹ́ gbé lọ bí yẹn bá sì fi ẹ̀gbin kan rẹ́ ìsìláàmù lára gbogbo àwa mùsùlùmí náà lẹ́fẹ̀ẹ́ fi gbé rẹ́ lára là ń sọ ìsìláàmù tèmi o kò sọ pé kó ní fọ ọmọ bọ̀ fakọlọ́sùn ọmọ bọ̀ Ọ̀ṣun tó bá gba ìsìláàmù déédéé bí ó bá gbà déédéé Ọlọ́run sọ́nù àlùkùránì wọ́n tó fẹ́ kúlẹ̀ ọlọ́pàá àlìjẹ́ náà tó fẹ́ kúlẹ̀ Ọlọ́run ní tó bá wù mí ni mo lè ṣe gbogbo yín ní ìjọ kan ẹ̀sìn kan nígbà tó Ọlọ́run ọ̀dẹ̀ ṣe wá bẹ́ẹ̀ kọ́ yá lọ bọ́lọ̀ ǹjà gbogbo tó fi ṣe lé Ọlọ́run gẹ́gẹ́ lọ́wọ́ gbà ìwọ Ọlọ́run ọba o kí ló tó ṣe pé ìsìláàmù nìkan ni kó máa bẹ láyé àbọ̀ ọ̀gbọ́n tọ́lọ́run wí Ọlọ́run tó bá wù mí ni mo lè ṣe yí gbogbo ayé lẹ́sìn kan Ọlọ́run sì sọ́nù àlùkùránì súrátù Máídà Ọlọ́run ní gbogbo ìran èèyàn gbogbo yín o a ṣe yín ní àfòyín lẹ́sìn yín o a sì fún yín lófin àtìlànà yín òfin tiwọn ẹ̀sìn tiwọn nìyẹn please and please tó bá ti lè rí ẹ̀rí kan mú wá láyé kódà èmi ní mọ̀ bọ́ gbé àwọn ọlọ́sùn sépè bí ẹ̀yìn dìdìròpò nínú ẹ̀sìn máa ń ṣe tó bá ti lè rí ẹ̀rí kan mú wá pé ọlọ́sùn dá wàhálà alẹ́ rí bì kan ẹyọkàn péré ìfẹ́ mẹ́ta ìfẹ́ mẹ́rin tó bá ti lè rí ẹ̀rí kan rí mú wá pé ọlọ́sùn dá wàhálà alẹ́ rí bì kan mú wá Yorùbá ni mí tẹ́ bá ní eléégún dá wàhálà alẹ́ rí eléégún tani ọ̀bá tó wá dá wàhálà alẹ́ bí òṣèléégún ṣùgbọ́n ọlọ́sùn wá mú wá ibi tọ́lọ́sùn ti dá wàhálà alẹ́ rí bì kan àbáwọn obìnrin tí ń lọ sí odò tí ń lọ sọ sáwọn obìnrin wọn dá wàhálà alẹ́ èèyàn wọ aṣọ funfun àlà funfun gbòò tí ò ní fẹ́ kí epo pupa ọ̀tà sí i jájọ́ nítorí Ọlọ́run ilẹ̀ Yorùbá wọ́n ń pè bí ìran tiwa ẹ̀sẹ̀ ran apààyàwó ẹ̀sẹ̀ adàlúrú ẹ̀yin Fúlàní Ìlọrin ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe Yorùbá Ìlọrin tẹ́ ẹ ti ń sọ Yorùbá tẹ́ ẹ ti pẹ́ ńlé béwé yíkù rè kó pẹ́ lera tọ́lé tẹ́wé bá pẹ́ lára ọṣẹ ìdọ̀ṣẹ́ tẹ́wé bá pẹ́ lára ọṣẹ ewé ọṣẹ láàmú pè tá a bá fọra balẹ̀ fọ́dànù àárẹ̀wé yọ iṣẹ́ tí wọn ò ní bá yín mu torí ẹ̀yin ṣẹ̀jẹ̀ wa rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ lẹ́ẹ̀mọ̀ ṣe àwọn ọmọ Ìlọrin rèé ẹ fi wọ́n lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ ṣe wáàsí fún wọn ẹ pè wọ́n Ọlọ́run sọ pé àwọn tó dáa àárín tó dáa ni kẹ́ ẹ fi pè èèyàn ẹ pèpè pẹ̀lú íkímọ̀ ni ẹ pèpè pẹ̀lú íkímọ̀ bó ṣe rí bá ń bẹ́ẹ̀ rí wọn ò ní láti bá wọn jà ò nídìí láti bá wọn ta ẹ sì sọ wọn ẹ wo ibi tí wọ́n ń lọ ẹ wà lọ bá wọn lé ẹ lọ sí wáàsí fún wọn ẹ bí wọn tó bá jẹ́ mùsùlùmí ni wọn tó bá sì ní rárá èyí tó fẹ́ máa ṣe nu kò sí ìjẹnipa nínú ẹ̀sìn Ọlọ́run kìlọ̀ fánàbí má mú kokokokoko fún wọn rọ́ fún wọn ni má mú kokoko fún wọn ṣé nílùú tá a ti ń lo sẹ́kúlà yìí tọ́rọ̀ bá délẹ̀ tó bá lọ ilé ẹjọ́ ẹni tó ṣe fídíò yìí ò lè jàre ẹjá sọ reality I'm a Muslim ká máa kírun lọ́wọ́ àbí ká là ń ṣe nǹkan kan lọ́wọ́ ká wá gbé a lọ sílùú kan ni
bóyá mo wá lọ fún tourism ni àbí mo lọ ṣiṣẹ́ ìwádìí ó wá jẹ́ pé àwọn olóòṣà ní bẹ́ẹ̀ mo wá bọ́ọ̀bì kan mo wá ń kírun ó wá gbé fídíò wá bẹ̀rẹ̀ sí ní yà mí ẹ wá wọ ẹni tí ń kírun bí yìí o wàhálà nígbà fa wàhálà o torí pé kámẹ́rà ẹ̀ tó gbé tẹ́ bá tírẹ́tì mi nílùú ńkọ́ àtàwọn tá a jọ là bẹ́ẹ̀ mi nìkan náà ní tẹ́ ń lù mí tẹ́ pa mí bẹ̀ ṣe má bínú ní ọ̀jẹ̀ lọ́run ayé èdùn ò bá sọ pé Nàìjíríà ọ̀dà ọ̀sẹ̀ tó fẹ́ kú o ọ̀sẹ̀ tó fẹ́ kú o. Mo ká dáadáa ní mo lè Ìlọrin lọ́jọ́ sí i. Ẹ̀yin ọkọ bẹ̀ wọ̀ àbí? aláìnífẹ́ ọlọ́pàá ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹ má jáde bọ̀ wá o torí Ìlọrin lè wà. ọdẹ dọ́là ti di $8.60 $8.70 dọ́là ti di $8.60 $8.70 wèrè rẹ̀ ọ̀pá wúsùmí láì mí náà ṣàìtọ́ni rọ̀jìm owó epo wọn ìtọ́ yẹ ká mójútó àmójútó àwọn ẹni ẹlẹ́ni ìní ló ń bá ẹ máa bọ̀ wá o ẹ máa bọ̀ wá o ẹ wo bẹ́ẹ̀ o ilé dà ní ìlú dà ẹ já sọ́ra wọn ò dẹ̀ sọdún àwọn ọmọ tí wọ́n lọ ṣe. nǹkan dẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá nǹkan bẹ nílẹ̀ Yorùbá kí ló dé kò rí báyìí náà fóònù tó mú lọ́wọ́ tó fi ń yà àwọn China ara àwọn ìyá ìyá ara àwọn mẹ́mbà àwọn ló ṣe àwọn olóòṣà China ló ṣe òòṣà tó gbé wọ́n China ò tẹ̀ tó fẹ́ gbọ́ tí ń jẹ́ Islam lọ bèrè mọ́sálásí tí China ti wó ó ti lé ní 1000 mosque ní China lọ bèrè àbí lọ sórí YouTube lọ sórí Google kò Google tí wò bá mọ̀ Ọlọ́run wa torí ẹ̀ yọwọ́ ọ̀kẹ́ rẹ̀ lára wọn ìbẹ́ ọba àjọ kí ayé lọ́lọ́run pera rẹ̀ ìwọ tó ń ya fídíò ṣé bẹ́ẹ̀ la ṣe rí kọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ kọ̀rọ̀ rẹ ṣe dáa tó ẹ ti ń sọ láìfẹ́ ẹnìkan èyí ó sì ṣọ́ra Al-Qur'an náà ní ká bẹ̀rù fìtínà tó gbé ta bá dálẹ̀ yọ kan ẹlòmíì tá a bá rí nǹkan báyìí ṣe dandan ni ká gbé kámẹ́rà ká lè tó a fẹ́ gbojú yìí nu àbá tó fẹ́ fi dá wàhálà mi lẹ̀ à ń fà kan lọ́wọ́ ó ti ń lọlẹ̀ ẹ wo gbogbo bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yọ Ọlọ́sùn ti bí yẹn wọn ò wá sọ lórí àwọn àtàwọn ará àdúgbò mọ́ ẹ̀rẹ̀ wọn á rẹ gbogbo mùsùlùmí lára ẹ̀rẹ̀ tìyọ Ọlọ́sùn yẹn wọn á rẹ gbogbo mùsùlùmí lára àwọn gbógun tó ní wọ́n fẹ́ pa wọn ni wọ́n fẹ́ ṣe gbẹ̀mí bẹ́ẹ̀ ni nígbà tẹ́ ń sọ gbangba tẹ́ gbé kámẹ́rà lọ́wọ́ yìí pé táwọn bá tó bá kú ọ̀sán ṣùgbọ́n ìdààmú ìfòòró fìtínà bẹ́ẹ̀ dẹ̀ ni fìtínà kéèyàn ó kú dájú kéèyàn ó rí fìtínà lọ ọlọ́mọ fìtínà wa ọlọ́mọ fara ni wá kí ló dé ìran Yorùbá ìṣe terrorist ẹ má gbé terrorism délẹ̀ Yorùbá ṣé wọ́n ti ń fúláàgì wa ní àbí nẹ́tíwọ̀kì ṣé ń fúláàgì wa ní àbí nẹ́tíwọ̀kì o ẹ bá ìpẹ́ bá ń fúláàgì wa ní ẹ fúláàgì wa pẹ́ o. ẹ ní ọ̀bọ̀ wá ó yẹ kó bẹ́ẹ̀ ń ẹ bá kó bẹ́ẹ̀ ó yẹ máa kó bẹ́ẹ̀ nínú ilé wa ó yẹ máa kó bẹ́ẹ̀ ó yẹ máa kó bẹ́ẹ̀. bóyá ẹ̀rí pẹ́ nìkan bóyá ẹnìyẹn ni wọ́n fẹ́ lọ ṣe ẹgbẹ́ fún ọ wọ́n fẹ́ di ẹrù ẹgbẹ́ fún a ṣe nílẹ̀ Yorùbá pọ̀lọpọ̀ kan ń bẹ nǹkan pamọ́ nílẹ̀ Yorùbá gan nǹkan pamọ́ nílẹ̀ Yorùbá tọ́pọ̀lọpọ̀ nǹkan míì dẹ̀ ń bẹ títí rà sí sọ̀rọ̀ lórí mi kì í ṣe pé bàbá débẹ̀ ní ìsìlá bá wọn tí wọ́n á mú èèyàn tí wọ́n pa èèyàn bẹ̀ èmi rò pé federal government sì tún níṣẹ́ láti ṣe federal government sì ti owó níṣẹ́ láti ṣe. Ọ̀ṣun ni ayé ni. irọ́ Ọ̀ṣun ni ayé ni. irọ́ Saudi ni bí. nígbà kí ni ìwọ̀n jẹ́ máa ń lọ́wọ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ó yẹ kó mẹ́ ẹ kó mẹ́ ẹ kó mẹ́. orí náà ṣe kú o. ẹ gbọ́ ni. ọmọ ti gbọ́ àì. ó yẹ kó mẹ́. ṣé gbọ́rọ̀ ni. ìyá Ọlọ́sùn. ilé ọkọ bàbá àfa. subhanallah a'udhu billahi minash shaitani rajim. orí náà ṣe kú o. a'udhu billahi minash shaitani rajim. a'udhu billahi minash shaitani rajim. ẹ wò wá o. ẹ wò wá o. mo láìka yín àwọn ọmọbìnrin àwọn ọmọ ọkùnrin wọn tún bá tí wọn lọ jẹ wọn ṣe tí wọn ṣe lọ. subhanallah
wọ́n rí báwọn ṣe tí wọ́n fẹ́ ṣe wọ́n dẹ̀ ṣe tó yanjú. Yorùbá nù kí ló dé tá à ń fara ní àwọn èèyàn tá à ń hùwà òpònú tá a bá rí nǹkan. Ìmáàmù àgbà ń bẹ nílọrin, a ní mufti àgbà nílọrin, emir ń bẹ nílọrin, a sì láwọn èèkàn balógun 4 la ní nílọrin, a sì ní ààrẹ nílọrin. Tá a bá rí nǹkan, ìdí tá a fi ń ní olórí ìlú, tá a fi ń ní ọba, tá a fi ń ní joyè lọ, tá a fi ń ní mufti, tá a fi ń ní ìmáàmù, àwọn láàlọ́ ọba ọ̀dà àwọn wo leléyìí, sálejò ni wọ́n àbára wa. A kọ́kọ́ béèrè, sálejò ni wọ́n àbára wa. Àlejò ni wọ́n o, ara wa ni wọ́n, bó ló ṣe jẹ́. Nígbà bá wá ṣèwádìí o, dáná á máa pariwo, ó lè jẹ́ ojú odò bí tẹ́ ti lọ sí o, ó lè má jẹ́ ọdún yìí ni wọ́n ti ń ṣe nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ o. Tí kò tiẹ̀ wá sáwọn ọlọ́sùn nílọrin, èmi gbé lọrin dáadáa, àwọn ọlọ́sùn ń bẹ nílọrin. Àwọn ọlọ́sùn wọ́n wà lórí tí wọ́n pọ̀, tí wọ́n bá ka òǹkà àwọn ọlọ́sùn nílọrin wọ́n ó lé lẹ́gbẹ̀rún kan. Tí wọ́n bá kà wọ́n, yálà wọ́n jọ mọ̀ lọ́rin ni o, wọ́n jẹ́ àlejò ni o, tí wọ́n sà ń bẹ́ ń bẹ̀. Jájọ àjọgbọ̀nà àlàáfíà ni Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀, kì í ṣe ká mú kankankankankankankankan ká wá máa fi nǹkan dá wàhálà lẹ̀. Tẹ́lẹ̀ náà bá ti dórí kíní atanemis ló ti ń go viral. Kí ló dé? Àsìkò tó sì léwu fún ẹ̀sìn Islam láwàá torí yín ọ̀bá pé. Ẹ wá wo fídíò eléyìí. Ẹ wá wo fídíò ọlọ́pàá àlìjẹ́nà wá wo fídíò eléyìí o. Ọlọ́pàá àlìjẹ́nà wá wo fídíò ìtorí Ọlọ́run. Ọlọ́pàá àlìjẹ́nà wá wo fídíò ìtorí Ọlọ́run. Tí máa dé kó sẹ́nu eléyìí ìdìbò sẹ́nu gbọ́dọ̀ bọ̀ alágbára dé ọwọ́ bí jẹ́ ìṣirí. Ojú òpó yìí ṣé nẹ́tíwọ̀kì náà ni wọ́n flag wa. Ní bàbá yìí láàrin tí wọ́n jẹ́ pé yẹn pé bá a ṣe wà yìí sọ pé ló domi lè ṣìlú yìí àdúgbò yìí àwọn oníkà tó máa domi lè ṣàtàwọn onípa. Mọ́sálásí amòfin àyìnlẹ̀ kan yìí ìmọ̀mù mẹ́ta lọ́lẹ́sẹ̀ jẹ́ ìmọ̀mù ẹlẹ́ẹ̀kẹ̀rẹ́ ẹ̀sẹ̀ wà bẹ́ẹ̀. Sẹ́ni mọ́mọ́ alákọ̀ọ́kọ́ wọn kọ́ mọ́sálásí yẹn báyìí bí ayé rí ni wọ́n ṣe kọ́ bí àti bàbá. Àgbà tí mọ́mù kejì débẹ̀ òun ni wọ́n kọ́ báyìí mọ́mù kẹta náà mọ́mù ẹlẹ́ẹ̀kẹ̀rẹ́ lọ́wọ́ àbẹ̀. Ṣé wọ́n ní kó sì wà yẹn mọ́sálásí sì wà yìí. Gbogbo òlú yìí pátápátá aláwo ló dominate bẹ̀. Ìgbà táwọn afá wá dé àwọn ò fagídí ṣe. Bẹ́ẹ̀ni. Wọn mú wọn ní kí ẹ má sọ̀sẹ̀ yẹn mọ́ ẹ má ṣe kìnní kan mọ́ wọ́n bá wọn ṣe. Ṣé ẹ ti gbọ́rọ̀ làákàyè nígbà táwọn àáfàá dé wọn ò fagídí ṣe bó ṣe rí náà ló dé lọrin. Gbogbo ilẹ̀ Yorùbá là ń bẹ ní ẹlẹ́sìn ìbílẹ̀, à ń bẹ bẹ́ẹ̀ bá pè wọ àwọn bàbá wa lẹ́lẹ́bọ, à ń bẹ lẹ́lẹ́bọ bí Mẹ́kà náà ṣe ń bẹ lẹ́lẹ́bọ nu ẹlẹ́bọ èéṣe èébú. Bí Mẹ́kà náà ṣe ń bẹ lẹ́lẹ́bọ nu àwọn bàbá tó bí ànábì wa Muhammad ẹlẹ́bọ ni wọ́n, bàbá rẹ̀ ànábì Ibrahim bàbá rẹ̀ ẹlẹ́bọ ni wọ́n. Lára ẹlẹ́bọ náà ni mùsùlùmí ti ń jáde, lẹni tí èéṣe ẹlẹ́bọ ti ń jáde. Tẹ́ḿbàsì dé wọ́n ṣe jẹ́ pẹ̀lú sùúrù gbogbo àdúgbò pátá àwọn oníṣègùn wọn ni. Ṣé rí lé o ìjẹ́kẹ́ ni wọ́n sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó pọ̀ ọdọ̀jọ́ iwájú kí n tó wá sọ̀rọ̀ nípa ilé o. Wọ́n ní rẹ̀ pọ̀ ẹ wá ọgbọ́n kan tí mo rí bẹ̀ ní pé lọ́dún kan dádì wa wọ́n sọ̀rọ̀ kan fún wa torí dádì wa ni mọ́mọ́ ẹlẹ́kejì tó jẹ níbẹ̀. Wọ́n wá sọ̀rọ̀ kan fún wa wọ́n ní àyà kan bẹ́ẹ̀ sẹ́ pé ní ìyá Ṣàngó ìyá yẹn burú gá. Àwọn wa kọ́ni fún ìyá Ṣàngó sí ìsìláàmù kó lè rọrùn wọ̀. Mọ́lá àbá kan wá dé ó wá sọ̀rọ̀ yẹn bìtàṣà dùdì ó fagídí sọ ìyá Ṣàngó bá yarí. Mọ́lá àwọn akọ̀ wá kà fún pé ẹ má wá alá ìyá Ṣàngó ẹ fi ìyá Ṣàngó sílẹ̀ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìbẹ̀rẹ̀ fídíò yẹn nìyẹn. Ìwọ́n tó lọ bá kádàrá kí orí fídíò yìí dàpọ̀ jọ. Ìwọ kan dúró díẹ̀ ọgbọ́ ọ̀rọ̀. Tó bá ń gbọ́ kòso àbí kọ́ máa gbọ́ Ṣàngó. Àbí Ṣàngó wà. Kìí sàwọn Ṣàngó inú fíìmù tí èèyàn máa wò kí ọ̀rọ̀ pẹ̀tró sẹ́nu.
lọ́wọ́ àmọ́ lọ́wọ́ àti òjò Ṣàngó oríjìnà gangan lọ́yọ̀ọ́ lọ́wọ́ àdékòsùn kò ní tí mo fẹ́ dìráìbù jáde ju pé ilé Ṣàngó àti mọ́sálásí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àdẹ̀gbà Ṣàngó ò sún lé Ṣàngó mọ́sálásí kò sún lé Ṣàngó ná ilé Ṣàngó kò sún mọ́sálásí ná wọn sọ̀rọ̀ àwọn iná wọn ti bára wọn jà máa fi hẹ́ ní ẹ̀sẹ̀ gbàtà lùkánù sọ̀rọ̀ ó ní wípé ìnáka bàdà lè jà wá sá wàlúbàṣìmọ́lá ó ní ìnáka là táhàdì mọ́ni àbábùtà ó lè fẹ́ ní ọba wù ọ́ kó fi mọ̀ wàláì ó lè mú yàn lájú pé yá dandan ní kọ́ ọmọ kí wọn so ẹ má jẹ́ ká jẹ́ kí ìjà ẹ̀sìn kọ́ ba ìrẹ́pọ̀ jẹ́ lóòótọ́ ẹ̀sìn ti kókó àmọ́ gidi ò ṣeé fi mú yàn sí ẹ̀sìn walakin Allah yahdi man yasha ọlọ́run ló máa fi yàn án mánà bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bá sọ̀rọ̀ náà ó sì wọ́n lọ́wọ́ bá ní sọ náà ṣé wàá ní mọ́tàlásí máa wà ní ilé Ṣàngó mọ́tàlásí àkọ́kọ́ tó wà ní kòsó níbi Ṣàngó wọlé sí èmi àwọn bẹ́ẹ̀ bínú ọlọ́run ní kánú bínú ọlọ́run ní àwọn kan ní pé ó lágbára ní orí wọlé níta fẹ́ lò kan ṣé wàá ní mọ́tàlásí máa wà ní mọ́tàlásí àkọ́kọ́ tí ó kọ́kọ́ wù ṣé wàá ní mọ́tàlásí wọ́n kọ́ ẹgbẹ́ bá ti gbọ́ ìṣẹ̀lẹ̀ náà bàbá wa wọ́n kọ́ kó tó di kó dúró báyìí á tún bí ẹ̀mí àti torí ní abá ti kọ́ tán ìlú owó bí a ti kọ́ tán ìlú owó táwọn oníṣàwọ̀ kò jẹ́ kí wọ́n rí kọ́ àwọn fún àwọn oníṣàwọ̀ ní wọn kọ̀ máa fáyé ẹ̀gbọ́n dà mọ́tálásí ẹ̀kọ́ gbogbo ẹni bá fẹ́ jíjà ẹ̀sìn. ṣé ẹ gbọ́ àárín o nígbà tí ẹ ṣe bíi tẹ́ ń forí bẹ́ẹ̀ fọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ẹ ṣe ń kọ́ mọ́sálásí ní ń wó bí ẹ ṣe ń kọ́ ní ń wó ṣé wọ́n ṣe fúláwà bí náà wọ́n rò pé fúlágì ní nẹ́tíwọ̀kì ni ó jẹ́ kí ní ojú ẹ̀dẹ̀ ti lọ́wọ́ àmọ́ MTN yìí ti ń ṣe báyìí MTN ni ó sì bẹ̀rù ọlọ́run àmọ́ bóyá ti Glo iná ó sì ní ẹja gbé sórí Glo àbí sáwà a ṣe program lóru kò sí wàhálà ó ti dúró padà báyìí gẹ́gẹ́ bí tá a fà yín sọ a rí wípé ó ní wọ́n ń kọ́ mọ́sálásí ń wó bí ẹ̀ẹ̀méje àyàfi ìgbà táwọn oníṣàngó yọ̀ǹda pé àti rí wípé ẹ̀ sápá bí itan ẹ̀ sẹ̀yìn bí àyà ọyẹ̀ wa kọ̀ nǹkan ju nǹkan lọ sùúrù ní nǹkan ẹlòmíì ọ̀dọ̀ ọ̀run ọlọ́run sọ pé ṣé n tí mo rán ọ lọ́lọ́ sí ní kẹ́ ẹ pèpè pẹ̀lú làákàyè dà fún wọn. báyà jáde ní bí wọn wá ń sọjọ nìkan àbí kọ́ ọmọ búyàn tó rà máa wọ̀ náà àmì tó lọ fẹ́ lè mọ̀jà lọ́dà àmì tó lọ fẹ́ lò ọ̀kan náà àwọn Abbas àbọ̀jọ̀ tán ó ní tààmàdà ní bínú sí kàfí fìrọ́ bí ó ní tó bá di kí mo dá wà kí o sì yàn lọ́dọ̀ máa wò ní lára ẹ láàbù kó lè bá ń bí bó ṣe wù ọ́ wọn náà wò ní ìsìn ọ̀fẹ́ báyà wí ìyẹn sí ọ wá ń pariwo òní gbọ́ ó ní wọ́n ti fún gbọ́n àǹfà wa kí àwọn máa fúnra wa lé sí ìyàbẹ́ bá lẹ́nìkan tó sọ̀kà tí ọ̀dà lọ́ọ̀láì tọ́ bí ilé foundation lọ́ọ̀láì padà òun náà sọ fún wọn jẹ̀bi yóò wá wíjà rí ẹ pé ayé kọ̀rọ̀ ẹ bára yín náà àyà wọlé mọ́tàlásí wọn kọ bẹ́ẹ̀ mọ ìgbà tí ó dẹ̀ wúlé ó ti wá ní pípa àwọn àgbà kíkọ́ ìlú àgbà kíkọ́ tá lọ́wọ́ tó wọ́n yìí. àwọn oníṣàngó yìí fún àgbà kápọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣàngó yìí wọ́n ti di mùsùlùmí. àdínú wọn tó ti kírun báyìí nígbà tí ò sí jà oníṣàngó tó bá di jọ Friday ẹ máa gbọ́ àwọn oníṣàngó ò ní di sọ́ọ̀bù mùsùlùmí ẹ̀yẹ wá wọlé ṣàngó ẹ bá gbé kámẹ́rà yìí lọ síbẹ̀. tó bá dọjọ́ Jímọ̀ àwọn oníṣàngó wọ́n fún àwọn mùsùlùmí lọ́wọ́ wọn pé wọ́n ṣe tí nígbà tí wọ́n ò mú kankan ládùúgbò àwọn Ṣàngó ẹnìkan wá lọ ń ṣe Ọ̀ṣun láì ṣe ẹ̀gbẹ́ mọ́sálásí ìwọ kan wá gbé kámẹ́rà lọ́ọ̀yà àdúgbò àwọn Ṣàngó lélẹ́yìí ọ̀dà ibi tí àwọn Ṣàngó wà nísìnyí àáfàá ó wọ́n wá ṣe wáàsí ń bẹ̀ ọjọ́ mọ̀ Ìlọrin ni ọjọ́ mọ̀ Ìbàdàn ni ọjọ́ mọ̀ Ìkìrun ni ọjọ́ mọ̀ Òṣogbo ọjọ́ mọ̀ Ẹdẹ ni ó kírun bẹ̀ wọn táwọn Ṣàngó ọba fẹ́ àyè bẹ́ẹ̀lẹ̀ bó wà ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ṣe gba Islam àbí ṣé wọ́n sọ fún ọ pé gbogbo èyí làwọn bàbá yìí ti wẹ̀ sí Islam tán kí wọ́n tó kú
àbí wọ́n sọ fún yín pé Ọlọ́run ṣe àdéhùn pé kò ní sí kèfèrí láyé táyé ó fi parẹ́ àbí Ọlọ́run ṣe àdéhùn wípé kò ní sẹ́lẹ́sìn ìbílẹ̀ láyé táyé ó tó fi parẹ́ àbí Ọlọ́run ṣe àdéhùn wípé kò ní sí Christian láyé táyé ó fi parẹ́. Kèfèrí, ìyàtọ̀ wà láàrin kèfèrí àti ẹlẹ́bọ. Kèfèrí lẹni tí ọ̀gbọ́ Ọlọ́run gbọ́. Ṣé wọ́n sọ fún ọpọlọ́sùn ọ̀gbọ́ Ọlọ́run gbọ́ ọ̀gbàpọ̀ Ọlọ́run ń bẹ. Ìlànà tiẹ̀ omi ìlà wọn ń lò. Wọ́n gbà pé àwọn irúnmọlẹ̀ kan ń bẹ nínú omi táwọn gbọ́dọ̀ tù. Ìgbàgbọ́ tí wọ́n nu. Nígbàgbọ́ tèmi ọ̀bá lọ ọbẹ̀ ni ò nítumọ̀ kankan. Tí gbàgbọ́ tèmi bá ní gbọ́dọ̀ kí n forí kanlẹ̀ kí n kírun ni kí n mú tẹ̀sùbà kí n ṣàdúà. Tó náà bá wá bú mi pé ìwọ tó ń gbá orí mọ́lẹ̀ yóò bí mi inú o. Tèmi bá mọ̀ pé yóò bí mi inú èmi náà lè sọ wípé kí n máa wo náà o. Bá a bá fẹ́ ṣe wáàsí á ṣe wáàsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń sọ nílọrin tẹ́ ń gbé sórí social media kì í sọ̀rọ̀ Ìlọrin nìkan mọ́ ó kárí ilẹ̀ Yorùbá ó kárí ayé. Tá bá fẹ́ ṣèpàdé agboolé wa ní ìsìn a ní lo kámẹ́rà pé tá bá ti lo kámẹ́rà tá ti fi dẹ̀ gbogbo ilé bá wa dá sí gbogbo ilé bá wa dá sí ò lè mọ̀ bá Ààrẹ wa wí báwọn sọ́ọ̀mù páàrẹ òpìtàn lọ́ bá sí ní mọ̀lẹ́bí ìtòmílì lọ́dọ̀ tí yìí ni mo ti jẹ́ ìkan lójú rẹ̀ nínú ẹbí ìní. Àǹfààní wà fún wa láti dúdú kalẹ̀ àmọ́ àdìwọ́ náà torí inú ilé mi èmi ò tí ì lẹ́yìn máa ń nẹ̀ kí n wọlé tó ẹni bá wo bẹ̀yìn kan ṣe ẹ̀yà wọlé nígbà tí wọ́n máa kó sí jáde tí mùsùlùmí bá pẹ̀rù níjọ́ Friday wọ́n á pẹ̀rù àwọn Ṣàngó wọ́n ní kò láwùjọ aláì ní bínú ni. Wọ́n à ní ẹsẹ̀ kan wọ́n à sì ní pariwo ọ̀rọ̀ máa wọ̀ Friday Ṣàngó yìí ní kankan tó mo fárí bẹ̀rẹ̀ kí ìdíkọ́ lágbára dé Aláàfin tí ó bàjẹ́ lọ́yọ̀ ní ìsìn àgbàlá àfijù Aláàfin tí ó bàjẹ́ lọ́yọ̀ ní ìsìn adé tí ọba kọ́kọ́ dé tí wọ́n bá fi ti pé bóyá ojú ti là bóyá gọ́fúnà ní ìgbàdé fún pé tí ọba dé adé ìṣẹ̀ báyé o Aláàfin rẹ̀ pé ọba dé adé ìṣẹ̀ báyé ibi tó ti wá dé ni torí bá láàfin ṣe kò ní àwọn èèyàn ní ọ̀dọ̀ kó wá ní kòsó níbí báyìí àwọn alálàdé wọ́n ti lọ gbé adé yẹn padà láàfin wọ́n ti ta padà sínú Ṣàngó yìí ó ṣe kéré mà yí èèyàn gbọ́dọ̀ yọjú wò tàbá ara àfa àtọ́nù bá ní àbábárẹ́ nìkan tọ́nà fún lágbára tóun ti lè wò ń jẹ ó lè wò. tí ó bá dé adé mi o Aláàfin tí ó bá jẹ ní tí ó bá ti gba ojú ilé wọlé bá ẹ bá ti ṣe gba àwọn jamasi agbára wà lóòótọ́ àfa bìlàfíìsì agbára wà èyí tó fi dá lójú nípa agbára wa mo tó fún mo ní Ṣàngó tí máa dèkó sẹ́nu eléyìí dèkó sẹ́nu ìgbẹ́ náà bọ̀ alágbára dé àwọn ọmọ bíi jẹ́ ìkiri àmọ́ agbára wà ní Kùránì tó ju bẹ́ẹ̀ lọ dídé ní sẹ́rí ní ìgbà báyìí níbi báyìí láàrin tí mo dé fún yín ni pé bá a ti wà yìí sọ pé lókè mi lè ṣìlú yìí àdúgbò yìí àwọn onítàkùn máa domi níta àwọn onífà. Àwọn kan ń béèrè pé kíní yìí ò láàdù èyí tí àáfàá ń sọ fún wa ò ní wípé ibi tí wọ́n wà yìí àwọn oníṣàngó ni kò so ní lọ́yọ̀ọ́ àwọn oníṣàngó ni wọ́n ní àdúgbò wọ́n ti ìgbà táwọn bàbá wọn débẹ̀ àwọn tó kọ́kọ́ gba Islam jẹ́ Muslim wá wọ́n kọ́ mọ́sálásí yẹn bí ẹ̀ẹ̀méje tí ń wó àyàgbà táwọn oníṣàngó fún wọn láàyè yọ̀ǹda kí wọ́n tó kọ́ ní mọ́sálásí tó lè di kíkọ́ torí wọ́n lọ́ mọ́ pé mọ́sálásí ilé Ọlọ́run bẹ̀tìlẹ̀ àtíìkì nìkan Kàábà nìkan lọ́lọ́run pè lé rẹ̀ ìwọ lọmọ bọ́ ọba kọ́ mọ́sálásí ó wù ọ́ lọ́kọ́ àá sì bọ́ kírun bẹ̀. Ìgbà wọn wá fún wọn láàyè nù ní wọ́n á sọ fún wa pé ibi ilé Ṣàngó kò so ẹgbẹ́ mọ́sálásí báyìí kò jìnnà síra àwọn ẹgbẹ́ kan náà wọ́n jọ wà. Ìtọ́wọ́ wá dọjọ́ Jímọ̀ tẹ́ bá fẹ́ kírun àwọn oníṣàngó ò ní ṣe nǹkan kan lọ́jọ́ Jímọ̀ wọ́n fún àwọn mùsùlùmí lọ́wọ́ wọn.
wọ́n tún sọ ti ìyá tó ṣe wípé nígbà tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ní bú yóò wọná tí ẹni Ṣàngó fẹ́ máa bínú bàbá wọn ló wá dá wákà ẹ fìyà oníṣàngó sílẹ̀ nítorí Ọlọ́run ìyá yóò gba Islam àmọ́ ní kí o gbà wọn mọ òun ṣe Islam kódà nígbà táwọn afáì fẹ́ parí fídíò yìí ó tún bàbá wa fi ọmọ kan wá lójú fèrèsé tó ṣe pé Christian ní tó náà tún wá gba Islam ládùúgbò yẹn dábàá sọ fún wa ni pé ká mọ̀ mú ẹ̀sìn lágídí fáwọn èèyàn ó fi yé wa pé ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àwọn oníṣàngó ń ṣe tiwọn ẹlẹ́sìn Islam ń ṣe tiwọn ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kí ló dé ní yunifásitì Ìbàdàn lọ́dún kan wọ́n ń kírun lọ́wọ́ ìrun jímà ọmọbìnrin kan Christian ni òun bá wọ jímà wọ́n bá lọ sọ́dọ̀ àwọn obìnrin ló bá bẹ̀rẹ̀ sí ní pariwo kí wọ́n gba Jésù sí ayé wọn kí wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn obìnrin tó lágbọ̀ọ́yé wọ́n súnmọ́ wọ́n mú nígbà tí wọ́n kírun tán wọ́n mú lọ rí àwọn aláṣẹ fásitì UI wọ́n ní wọ́n pè bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wá wọ́n fẹ́ lé nílé ìwé àwọn mùsùlùmí tọ́rọ̀ kàn ẹ lọ bèèrè ní UI ìmáàmù UI gbogbo wọn náà wọ́n ní ara ẹ̀ mọ́ lè kò tí ì kan lílé kò yé ní ilé ẹ̀kọ́ ní ọ̀wà sọ pé bó ṣe rí ní chọ́ọ̀chì UI àti mọ́sálásí ńlá UI ẹgbẹ́ kan náà wọ́n jọ wà tẹ́ bá wo ibi tí àwọn mùsùlùmí gbé kíní symbol Islam sí àti ibi tí àwọn Christian gbé tiwọn sí ẹ mọ̀ yí pé ibi tí wọ́n gbé ti Christian sí ààyè ti bí àwọn mùsùlùmí ni nígbà wọ́n fẹ́ jọfà tó fẹ́ di wàhálà pé kí ni wọ́n gbé kíní ìfẹsẹ̀ wá di ilé ẹ̀kọ́ níbí ẹ jẹ́ wọ́n gbé bẹ́ẹ̀ ṣé ẹ̀yin wá ní àwọn tó gbẹ ẹ̀yin tẹ́ fẹ́ mọ bára yín jà náà lẹ́jọ́ wà kíláàsì lẹ́jọ́ bára yín ṣe tá a bá wá fìfẹ́ hàn láti lé ìsìn ṣé kíláàsì láwa láti fẹ́ fi ìfẹ́ hàn tá à ń pè nìyẹn orí tiwa pé ńlẹ̀ Yorùbá àwa ẹ̀sẹ̀ ẹranko èèyàn lè bú Muhammadu káwọ̀ ọlọ́ ẹ̀kú pa bẹ́ẹ̀ yẹn bá bú Muhammadu á sọ fún ìbú ànábì wa làwọn ò wí nígbà ànábì ń bẹ láyé wọ́n bú lójú ayé rẹ̀ ọlọ́run wọ́n bú ọlọ́run àwọn bàní Ísírẹ́là gbogbo èébú tẹ́ máa ń bọ́ ọlọ́run kò é dùn ọlọ́run èébú kan tó dùn ọlọ́run wọ́n bá lọ́lọ́run àwọn ni pé ọwọ́ ọlọ́run pé akágọ́n ọlọ́run bẹ̀ lọ́lọ́run ti ní rárá o ọwọ́ mi títẹ́ lọ́wọ́ o láwọn o àwọn sọ pé àwọn làwọn lówó àwọn bàálí Ísírẹ́lì àlọ́ àwọn ọmọ Ísírẹ́lì tẹ́ ń bú ọlọ́run pé ọlọ́run àwọn ni báwọn làwọn ní owó ọlọ́run rárá o èmi èyí sáwọn o kẹ́ bá lè mọ̀ nígbà táwọn èèyàn ń bú ọlọ́run tó dá wa ìbáyẹ kọ́ ọlọ́run wọn pa wọ́n rẹ́ ni àbí níjọ́ táwọn kan sọ pé kọ̀sọ́lọ́run ò torí ẹ̀kẹ́ wọn gbogbo kẹta ń lò tẹkinọ́lọ́jì lónìí Nàìjíríà gbogbo àwọn irinṣẹ́ tó pọ̀ jù bí ó bá wá láti Germany yóò wá láti China gbogbo àwọn Korean Japan ṣé Islam wọ́n ń ṣe ẹ̀yìn ọ̀dẹ̀ India ti ń lọ nínú tẹkinọ́lọ́jì ibẹ̀ làwọn ti máa wéṣẹ̀ àsìkò tiwa India ti ń lọ nínú tẹkinọ́lọ́jì àwọn wéṣẹ̀ àsìkò tiwa máa jà sọ̀rọ̀ ẹ̀sìn àwọn nǹkan tí ò nítumọ̀ àwọn ìrégbè ńlá máa jà sí ẹja ronú wa èèyàn lọ sí Ọ̀ṣun rẹ̀ ó bọ́ sẹ́yìn odi ìlú wa gbé kámẹ́rà wá ń yà jẹ́ nǹkan kó mú àwọn obìnrin o jẹ́ nǹkan kó mú gbogbo ayé ti rí o ọmọ yìí pé ọmọ kó jura wọn lọ à ń ṣe ìdájọ́ ẹ̀sìn à ń sọ̀rọ̀ agboolé à ń sọ̀rọ̀ ẹ̀sìn ó yàtọ̀ sọ̀rọ̀ ìlú ó yàtọ̀ sọ̀rọ̀ orílẹ̀-èdè tí obìnrin yìí bá gba lọ́ọ̀yà tí wọ́n bá gbé yín lọ kóòtù ẹ mọ̀ pé ẹ̀pẹ̀lẹ́ wọn jọ̀bọ lọ because ìwọ kọ́ ló lórí ẹ̀sìn ìwọ kọ́ ló lórí ìlú àìdọ́wọ́ wú lápò àlọ́wọ́ alápò ara ẹni à á fọ̀rọ̀ tọ́ àwọn aláṣẹ létí ni ní àdúgbò mi mo bá gbọ́ pé lọ́sẹ̀ tó lọ wọ́n fẹ́ gbé òrù ń bẹ̀ òrù bò wọ́n gbé òrù ń bàdàn ìdílé wo làwọn tẹ́ fẹ́ gbé òrù ǹjẹ́ ọ̀wá yìí ọ̀dà tọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ ta ló lóyè ìlú tí agbègbè ń bẹ lábẹ́ rẹ̀ nínú àwọn olóyè àwọn ọba àbàdàn tágbègbè ń bẹ lábẹ́ rẹ̀ á wàá béèrè èmi ó sì mú ẹ̀rí wá ọ̀dà
ẹ ń bá ń bọ̀ lóru ojú ọ̀nà tó ṣe pé wọ́n fẹ́ ṣe náà federal road gbàbẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí wípé tọ̀sán tòru lọkọ̀ lè kọjá. jájọ nítorí ọlọ́gbọ́n kẹ́tí ọ̀bá lè mú lọ síwájú bá ìlú á pé eégún á ṣe eégún lọ́sàn-án á sì gbẹ́tọ́ àti pé àìwò èèyàn gbọ́dọ̀ rìn òfin ọ̀fà àyè gbá o òfin ọ̀fà àyè gbá. ìdálù sì ní ìṣèlú àwọn ìlú míì tẹ́ ti ń ṣe orò mi ò ní kó lóró ọmọ sọ̀rọ̀ ṣùgbọ́n bí tí wọn bá ti ṣe tá a bá wá fẹ́ ìpòsè ẹ̀ lè pé táwọn tó sì jẹ́ aráàlú ò ní mọ̀ torí gbogbo ọmọ Ìbàdàn mọ̀ pé wọ́n ṣe orò èyí sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé wọ́n lè rìn nígbàkúùgbà káwá débì kan lójì káwá bá wọn pé wọ́n ń sọ̀rọ̀ ṣùgbọ́n èèyàn náà tó wá gba kéèyàn ó ṣèwádìí kéèyàn ó sì tuntun àwọn aláṣẹ lọ bá a ṣe wá rí kí wọ́n lọ gbé kámẹ́rà ẹgbọ́rú òrùwó lẹ́fẹ́ máa ṣe múlàákàyè dání. bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá wọn níbi tí wọ́n ti ń ṣe Ọ̀ṣun táwọn ọlọ́ṣun wà tí Ọ̀ṣun yìí sì ṣe nǹkan tó ṣe wípé wọ́n kẹ́gbà lọ́wọ́ wọ́n kàdá lọ́wọ́ wọ́n kó kùmọ̀ lọ́wọ́ ẹ tó já wo fídíò ẹ já wo fídíò tí èsì pé wọ́n kó ẹgbà lọ́wọ́ wọ́n kó kùmọ̀ lọ́wọ́ ẹnì. wọ́n ti sọ fún yín wọ́n sọ fún yín kí ló dé lórí ẹ̀sìn pé ayé ti rẹ ìyá tí wọn náà wọ ìjà Buhari o ìyá oníjà Buhari yín ṣe rí báwọn ọgbà ìyá oníjà bù abẹ́ ẹ̀rí wọn ni wọ́n ti gbé wọn sí wọ́n sọ fún yín ogbè láti káyìí gbẹdẹgbẹlẹrí wọn ká wọn ìgbàdẹgbẹlẹrí yẹn wọn wò ó. àwọn ọlọ́pàá lè jọ wọn. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ tó bá gbé kalẹ̀. Ẹ̀kí ni wọ́n gbé kalẹ̀. Wọ́n ò gbé kalẹ̀ àwọn ẹlẹ́lẹ́ni bá nǹkan tí wọ́n lọ ní. Akíkanjú làwọn obìnrin. Akíkanjú sì làwọn obìnrin mẹ́ta tó ṣẹ́kù lódò. Kí ló dé? Islam ò rí báyìí. Islam ò rí báyìí. Islam ò rí báyìí. Ṣé wọ́n sá lọ́ọ̀lù ni? Islam ò rí báyìí. Islam kọ́ lélẹ̀ òsì ní tẹ́ǹsì tẹ́ẹ̀bà rẹ̀ ní báyìí sọ̀rọ̀. Àmà kẹ̀kẹ́ kọ́ ẹ mà pé iná mà pé ìkọ́lẹ̀ ní lọ́rin yìí sọ ti yé. Ọmọ bàbá àlọ́rin. Ìdíjì lọ́rin ìtàṣe lọ́rin ni. Ìtàṣe lọ́rin ni. Ṣé ẹ gbọ́ nǹkan? Èdè fún wọn lésì padà pé ìdíjì Ìlọrin làwọn. Ìdíjì Ìlọrin làwọn. Ọlọ́jẹ̀ nílọrin ọdún wo wọn ẹ̀sẹ̀ gbé eégún mọ́ ń bẹ̀ ọdún wo léégún tán lọ́lọ́jẹ̀ àwọn bàbá sí wọ́n bá wọn lágídí wọ́n bá wọn jà gbogbo pé eégún parí lọ́lọ́jẹ̀ àti ìrítò 40 ọdún àwa ìti dáyé kí eégún tó tán lọ́lọ́jẹ̀ nílọrin báwo la máa pa fúnra wa àwọn tó sì ń ṣe ọya ń bẹ nídìí àpẹ nílé àfọ̀jádọ̀la ẹ lọ bá wọn bẹ̀ ní wọn kó dànù àwọn tó sì jẹ́ mùsùlùmí pọ́nbélé bẹ́ẹ̀bẹ́ náà kí ló dé àwọn tó sì ń kọ ilà tẹ́ ń kọ ilà wọ́n ń bẹ nídìí àpẹ àbí nínú nǹkan tí ẹ̀sìn ìsìláàmù tí ọ̀kọ́kọ́ fààyè rẹ̀ lẹ̀ ní ká kọ èèyàn ńlá àbí èèyàn gba ìsìláàmù tán yẹ́yẹ́ ní ọmọ kọlà àbí orílà lẹ́ẹ̀kẹ́ tèmi lọ́wọ́ láwọ̀ apá ẹ má kò sí ìfaranira ẹni nínú ẹ̀sìn wà lọ gbé fídíò ẹ̀ yá wọn ẹ jẹ́ ìkẹ́kọ̀ọ́ máwọn ẹni ọ̀ dàrẹ́ ẹ̀ ọmọ pé wọn ọ̀rọ̀. Síta ṣe lọrin ni. Síta ṣe lọrin ni. Ẹni díjì lọrin síta ṣe lọrin ni. Síta ṣe lọrin ni. Gbogbo àwọn tí ń bẹ láàfin ẹ̀mí àlọrin. Ọ̀dà síta ṣe lọrin ni. Gbogbo àwọn tí ń bẹ láàfin ẹ̀mí àlọrin tí ń wọ aṣọ Ṣàngó dúdú funfun pupa tí ń wọ aṣọ aláwọ̀ mẹ́ta ṣe jẹ́ sí ìsìláàmù nu. Ṣé ìsìláàmù nu àṣà lẹ́yìn àṣà tí wọ́n nu tí wọ́n wọ aṣọ bí aṣọ ẹgbẹ́ òṣèlú tí PDP lọ kọ́ bí aṣọ wọn. Ṣé ìsìláàmù inú ìsìláàmù lẹ́yìn ti wá. Kèfèrí ń bẹ nínú àwọn Fúlàní nílẹ̀ Haúsá tí wọn ò sì rí nǹkan kan ṣe. Àwọn olóòṣà wọ́n ń bẹ nínú àwọn
Fúlàní àwọn ọmọ máa ń pè ń bòròró tí wọn ò rí nǹkan kan ṣe sí láwọn Fúlàní wọ́n ń dirun ọkùnrin wọ́n ń dirun tẹ́ ń dirun wọn tẹ́ ń ṣe Ṣàngó wọn dọ̀rọ̀dọ̀ òsì tẹ́ ò rí nǹkan kan ṣe sí Yorùbá láàmú àpárọ̀ fún wa nílẹ̀ Haúsá sẹ́ gbogbo àwọn ẹ̀sìn ìbílẹ̀ tán bẹ̀ ẹ̀sìn nírí kí wọ́n fọwọ́ kàn wọ́n torí pé àwọn ara wọn ni nírí kí wọ́n fọwọ́ kàn wọ́n kí ni ìdí táwọn bàbá wa Sheikh Ádámù fi jà tafitafi àtàwọn àfáà bẹ́ẹ̀ kí wọ́n ká fi ní rábítà nílẹ̀ Yorùbá ìyànjẹ yìí pọ̀ bẹ́ẹ̀ délé Haúsá náà nílẹ̀ Yorùbá ẹ̀gẹ́ náà tẹ́ wà sáwúsá ń kírun lẹ́yìn ìmáàmù Yorùbá sáwọn Fúlàní ń kírun lẹ́yìn ìmáàmù Yorùbá tẹ́ bá wá láti ìlú wọn ṣé ń kírun lẹ́yìn ìmáàmù nígbà èmi wà ní Mushin ní baba lóòsà ní Mushin olóòsà tá a bá ń kírun lọ́wọ́ ẹ bá ní mo parọ́ kọ́ lọ bá ìmáàmù wa ìmáàmù Sulaiman ìmáàmù àgbà Mushin wọn ò ní kírun àwọn Haúsá wọn àwọn Fúlàní wọn ẹnìkan péré ní máa ń kírun lẹ́yìn ìmáàmù ní ogun yìí tí a ti gbìn sí wọn lẹ́mìí nù ìkórìíra kí wọ́n ṣàkórìíra lẹ Yorùbá yìí náà tàbá jẹ́ kèfèrí tàbá jẹ́ lẹ́bọ ẹ̀sìn kó lu wá gbà náà Ọlọ́run rí wa lẹ́lẹ́bọ kó tó dàlú wa fún wa a sì ti ń bẹ bọ wá bọ̀ kì í ṣẹgbẹ̀rún ọdún 5 rè a sì kábàámọ̀ lórí rẹ̀ ìlú wa sì ń dáa ni ìlú wa ló sì jẹ́ ìlú àlàáfíà jù pẹ bá pè wá lẹ́lẹ́bọ àdúpẹ́ o àwa rèé o ẹlẹ́bọ Ọlọ́run la jẹ́ àṣẹ ẹlẹ́bọ tiẹ̀ lọ Mẹ́kà tí wọ́n bá jẹ́ ojú ó ṣèbí mùsùlùmí lọ Mẹ́kà bí wọ́n bá jẹ́ ojú ó kí ló dé Islam ò rí báyìí sẹ́ni kò mọ̀ mi tó ẹ tó kú odò ni ìjà máa gbọ́ lọ. ọtún ní díjì lọrin ni ọ. nígbà tí èso máa lò ọ̀ká lè yá mi. mo ti ta bùsẹ̀ ní mo ṣe mo ká dáadáa. fún bá wọn káwọn omi ó kú ọ. mo lè rí lọrin. ẹ̀yin ò kó bẹ̀ wá bí. ẹ̀yin ò sí àwọn òsì àrí kankan rò. ní wọn nù mí o. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. ẹ bá jáde mọ́ o torí Ìlọrin lè wà. irọ́ Sókótó la rò pa ẹ ní ọ̀bọ̀ wá ó yẹ kó bẹ́ẹ̀ hùn. ẹ máa bọ̀ wá. ó yẹ máa kó bẹ́ẹ̀ nílọrin lè wà. ó yẹ máa kó bẹ́ẹ̀. ẹ máa gbọ́ nǹkan. ó yẹ máa kó bẹ́ẹ̀. wọ́n ti kú o. ṣé Ọ̀ṣun ni ayé ni. irọ́. Ọ̀ṣun ni ayé ni. irọ́ Ìkìrun ni. nígbà kí ni ìwọ̀n jẹ́ máa yín lọ́wọ́ A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. èdè ìlú wo ni. ó yẹ kó bẹ́ẹ̀. ẹ máa gbọ́ nǹkan wọ́n ti kú o. wọ́n ti kú o. ẹ kó bẹ́ẹ̀. ẹ gbọ́ ni. ẹ gbọ́ ni ìjọba ẹ̀bọ̀ wa lọ́wọ́ kọ́ wí. ṣé gbọ́rọ̀ ni. àwọn ọmọ ọkọ rèé bẹ́ẹ̀mi náà bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀mi náà ó ṣe dúró lórí ojú pọ̀nà mi nù ọmọ ọkọ tí n ti ń ṣe yéré ọmọ ọkọ tí n ti ń ṣe yé ni ìsìláàmù faradì èèyàn àní mùsùlùmí làwa wọn ò dẹ àwọn baba ńlá ti wá lára àwọn tẹnu wọn tọrọ títí dòní ní nílẹ̀ Yorùbá ìsìláàmù lè tiwa òkè adúmọ̀tàlà bàbá wa Mọ̀tàlá kẹta àti bàbá wa Ìdásàláàtì wàlíyọ̀ Ọlọ́run káfàtà ọ̀rẹ́jọ ni wọ́n ní bàbá wa Mọ̀tàlá kẹta bàbá wa Mọ̀tàlá kejì ló ṣe tẹ̀síìrì ọjà Aba fún ọdún 32 years àwọn ni Mọ́líkì Mọ̀tàlá òun ló wá bí Tọ́írù Mọ̀tàlá tó jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Ìdásàláàtì níbi gbogbo bàbá wa ṣe ìsìláàmù ni ẹ mọye ibi tí Ìdásàláàtì kiri káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ wá lọ dá akọ wá àṣẹ akọ o àwọn ọlọ́sùn àwọn olóòṣà tí ń bú tí ń bá jà o pẹ̀lú sùúrù ni ẹ máa bọ̀ wá ṣé wọ́n ti wá ẹ máa wò ká àwọn ìyá àwọn ọ̀lọ́ ṣe dábẹ́ sẹ́nu odò kí wọ́n tó kú omi àwọn kí lọ́kà wọn ẹ káàlè láì jàre. Subhanallah a'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Ẹ wò wá o. Ẹ gbọ́ wà bí. Ẹ máa fọ yín lọ́kọ̀ mi jẹ́ wáyé ní sí o. Lẹ̀wọ́n ló kò ọ̀daràn ẹlẹ́wọ̀n bẹ́ẹ̀ òkè.
àwọn ń báṣẹ tí wọ́n lọ kọ́lọ̀ wọn ajá gbọ́ pé wọ́n ju ẹnìkan lóko inú wọn á pè mí ní tó bá fi lè lẹ̀ mí lóko ń bẹ̀ ìṣubú ni yakata àwọn èèyàn ó sì ya fọ́tò ó sì ya fídíò rẹ̀ ọ̀tán ọjọ́ gbèsè nu ọ̀lẹ̀ wọn lóko ṣe é gbọ́ nǹkan ọ̀lẹ̀ wọn lóko nílùú bàbá wọn máa ń tanra rẹ̀ àbáwọn èso máa lọrin bẹ́ẹ̀ bá níyà ọlọ́sùn ti bí Abẹ́òkúta ló ti wá àgbà nínú òfin Nàìjíríà sì ni èèyàn lè gbé ibikíbi tó bá wù èèyàn lè ṣe ẹ̀sìn kẹ́sìn tó bá wù ṣùgbọ́n ká wá sọ wípé torí wípé tabaríká dúró lórí èèyàn àwọn tó jẹ́ ọ̀tá ilẹ̀ Yorùbá náà fẹ́ máa fi yan kílèmù wípé òfin wa ńlá àfijù gbára dúró lórí ẹ̀ ṣùgbọ́n ká wá sọ pé a lo òfin ìbílẹ̀ pé ọmọ bíbí fundamental human right abínibí ń bẹ abínibí làwọn Ìlọrin làwọn náà gbogbo ayé ló sì ti rí ní ìsìn á sì báyé mọ́nítọ̀ rẹ̀ ẹ̀já ṣọ́ra àwọn àgbà afá ń bẹ ìmáàmù Ìlọrin ń bẹ tá a bá rí nǹkan tá a lọ bá a rí nǹkan báyìí a rí nǹkan báyìí bí báyìí àwọn wọn wàá pa àwọn èèyàn sákèésì àwọn wo ni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn jẹ́ ọlọ́sùn gbogbo wọn ṣe jẹ́ ọlọ́sùn tẹ́wọ̀n àbẹ̀ kí wọ́n ní pé ìmáàmù àgbà Ìlọrin ní kẹ́ ẹ máa bọ̀ wá o wọ́n tẹ̀lé wọn torí pé wọ́n bọ̀wọ̀ fún ọjọ́ orí wọ́n sì bọ̀wọ̀ fún aláṣẹ ọwọ́ á kú òun bẹ́ẹ̀ balógun 4 la ní nílọrin àti bàbá àṣàlẹ̀ ìdí àpẹ́ ọwọ́ á kú òun bẹ́ẹ̀ ká wá lọ bá kan nínú wọn àwọn tó lè dá sọ̀rọ̀ ni ọwọ́ á kú òun bẹ́ẹ̀ olórí jorí ní gbogbo Ìlọrin lónìí àtúwá ní mufti ṣé wọ́n ń fúláàgì wa ni àbí network òjò ó dà pé kì í ṣe pé wọ́n ń fúláàgì wa bí mo ṣe ń wò òjò ń rọ̀ lọ́wọ́ lọ́dọ̀ wa ń bí ẹja wojú òpó díẹ̀ sí i rò pé wọ́n ń fúláàgì wa òjò ń rọ̀ lọ́wọ́ ó dà pé wọ́n network ni ó kù ń bẹ̀ a ní mufti àgbà nílọrin tá a lè lọ bá ìdí tá a fi èèyàn joyè mufti àgbà ní Shehu Farouk Oníkíjìpá yálà wọ́n wà nílọrin ni wọ́n wà lẹ́kọ̀ọ́ ni o tá a bá fi tó ru wọn létí wọ́n mọ àwọn tí wọ́n pè ó kù ń bẹ̀ wá láwọn àáfàá ńláńlá nílọrin tá a dára wa mọ̀ tá a sì ń tijú ara wa bí Ìbàdàn ṣe jẹ́ yàrá kan nìlọrin náà ń jẹ́ yàrá kan gbogbo aládára wa mọ̀ tó ṣe pé intermarriage ti so gbogbo wa pọ̀ ọwọ́ àpò ń bẹ̀ olórí jorí emir ìlú Ìlọrin òun lọ́ba Ìlọrin òun ló lórí Ìlọrin òun ló lọ́rọ̀ débẹ̀ wá lọ ń tẹ́tí àwọn èèyàn adájọ́ nígbà tọ́rọ̀ ó tiẹ̀ wá yanjú bàbá wa emir Ìlọrin adájọ́ ni ẹ wá lọ fi fídíò hàn wọ́n o bí ẹ ṣe ń ṣe wọ́n sọ tó fi sọ fún ọ pẹ̀lú dúdú dẹ́ǹdánwò yìí wọ́n sọ tó fi sọ pẹ̀lú dẹ́ǹdánwò yìí ẹ̀yin ó di ìlú níbí inú igbó níbí kìí sàárín ìgboro kìí ṣe ibi tá a kọ́lé sí wọ́n ń ṣe ọmọ ìlú ni wọ́n sì bọ́ sẹ́yìn ìlú wọn lọ sí tí wọ́n lọ sí. bá a ní ṣe nínú lórí míì ọ̀rọ̀ wá nípa fídíò tí àáfàá Labib Lágbàjì ṣe tá a sì ṣe àlàyé lé lórí tó ń pa àlọ́ ìgbàlódé tó ló ń sọ ìtàn Ìlọrin ìgbà tọ́rọ̀ yìí ó bẹ̀rẹ̀ ẹ wá wo ibi tó ti bẹ̀rẹ̀ ẹ rí i pé nínú Ramadan tá a lọ ìwọ́n tún gbé wá rẹpẹtẹ tó ti rí pé ọ̀rọ̀ kan Ògbómọ̀ṣọ́ mo gbé ọba Olúgbọ́n wá tí wọ́n sì sọ̀rọ̀ pé gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Olúgbọ́n ló níbẹ̀ ṣe mọ̀ pé gbogbo àwọn Ìlọrin àwọn tó jẹ́ Fúlàní tó jẹ́ Gàǹbàrí wọn ò lè mọ̀ tán wá bíi tiwa nígbà àwọn òkú mọ̀ ìyàtọ̀ wọn ò lè mọ̀ tán wá bí àwa tá a jó nítàn bó sì gbé kábíyèsí Olúgbọ́n wá lọ́dún yìí ọ̀rọ̀ yẹn ibi tí ó ti bẹ̀rẹ̀ ní ó tó wáá di wípé ó wá lọ káàkiri ẹgbọ́. mistake ni ilé Oòduà àwọn tí àwọn kan takò mí pé mo sọ pé Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá pé Oòduà kìíní kan wọlé ìtàn tẹ́mi ń pa yẹn irọ́ làwọn ń pa irọ́
irọ́ làwọn ń pa àwọn ò sì ní dirọ́mù Pàṣẹ Láderin àwọn ọkọ̀ dé Ìlọrin náà ṣe kínní kò sí orúkọ Pàṣẹ àti Láderin náà tó ọkọ̀ dé Ìlọrin Òjó òṣekúṣe àti Ẹ̀mínà àwọn tó ọkọ̀ dé Ìlọrin nìyẹn ó dẹ̀ wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀. So contradiction ni torí pé wọ́n wí pé Láderin ni bàbá Àfọ̀njá ó dẹ̀ ti jọba ńlọrin kò sọ́ba kan tí wọ́n ń jẹ́ ńlọrin wọn ò jọba rí. tẹ́ bá gbọ́rọ̀ yìí ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ níbi ọdún bíi méjì sẹ́yìn lọ bí ọdún mẹ́ta báyìí Sheikh Habib wọ́n ti máa ń sọ àwọn ọ̀rọ̀ tí mi yé dá sí ṣùgbọ́n mo jẹ́ Aare òpìtàn ní ọdún 2021 ní January 16 2021 Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn Sheikh Habib wá sí Ìbàdàn Austin wọ́n ti wá máa ṣe program fún àwọn Austin estate mọ́ṣáláṣí ńlá ń bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní fíìdì tó fẹ̀ gbogbo ìbí gan máa lọ gbọ́ wá sí wọn àmọ́ mi lọ́tọ́jọ́ náà ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta Alhaji Wadi Dama kan wà lórí ìjókòó wọ́n tún wá tún ọ̀rọ̀ yẹn repeat ṣe mọ̀ pé ìlú tí Aare òpìtàn ilẹ̀ Ìbàdàn wà tí ò pé ìtàn Yorùbá ni mo gbé lọ́wọ́ àkọlé péèjì mi lórí Facebook Instagram TikTok ní thread ní gbogbo nǹkan láyé ìtàn Yorùbá Gmail mi ìtàn Yorùbá òun ni mo wá fèsì mo wá ṣàlàyé lẹ́yìn ìgbà yẹn wọ́n wá tún wá jáde gbà tí ọ̀rọ̀ amọ̀gbọ́n lọ mú Yàyà Gàmbàrí wọ́n lọ mú bẹ̀ wọ́n ìní wọ́n wá sọ pé àwọn tí wọ́n sọ pé àwa ń parọ́ ìmínú àtàwọn tá à ń sọ̀rọ̀ pé irọ́ là ń pa àwọn làwọn ń sòǹtọ́ pé kò sí ti ń jẹ́ Láderin kò sí ti ń jẹ́ Pàṣẹ Alùgbìn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wípé wọ́n ní Àfọ̀njá jẹ ọba rí àwọn bàbá Àfọ̀njá jọba rí kò sẹ́ni tó sọ pé bàbá Àfọ̀njá jọba rí baálẹ̀ ló jẹ́ wọ́n èyí jọba nílọrin emir equivalent to baálẹ̀ ní emir ìdí ìsàlẹ̀ tí ọba yé yín tẹ́ ẹ̀ bá ti gbọ́ rí lẹ́nu mi gbọ́ fúngbà àkọ́kọ́ emir àti baálẹ̀ ni wọ́n jọ jẹ́ déédéé ọba ju emir lọ tọ́ tí ò bá yé ọ sultan ó ju emir lọ àwọn emir àwọn ọmọ ọbẹ lábẹ́ sultan emir àwọn ọmọ jẹ sultan àwọn ọmọ jẹ sultan èyí tó ń ṣe ọba o torí pé sultan náà tó ń bẹ lábẹ́ àlééfà ni àwọn àlééfà àwọn kàlífà nígbà tá à ń lo kàlífà nínú Islam àwọn ni wọ́n yan sultan àwọn ibi tí wọ́n bá wá yan sultan sí sultan àwọn náà wàá máa yan àwọn emir náà tó láwọn olóyè tiẹ̀ àwa wá ní ọba ńlá alọ́ba àwọn ọba táwa wá ní gírèdì wọn pé oríṣiríṣi láwọn tó ní ìyá adé ń bẹ àwọn ọba tó ládé Aare ń bẹ irú bàbá mi kábíyèsí Ọ̀nìrìṣà Ọ̀jájá Aare ni adétádé kankan ò tó lè wórí fún àwa máa láwọn baálẹ̀ náà tó wá ní grade ó ní grade àmọ́ láwọn baálẹ̀ ọmọ ọbẹ lábẹ́ ọba bẹ́ẹ̀ lọ̀rọ̀ emir ṣe rí emir àti baálẹ̀ ni wọ́n jọ jẹ́ ẹgbẹ́ emir àti baálẹ̀ wọ́n jọ jẹ́ ẹgbẹ́ ìní pé nígbà tí wọ́n grade ní Nàìjíríà gan sultan àti Ọọ̀ni àtàláàfin àwọn wọn jọ fi sí grade kan náà wọn ò fi àwọn emir síbẹ̀ ìlú sì tóbi kọ́ la fi mọ bí ọba ìlú ṣe tó bọ́ba ìlú ṣe grade tó bí Ìbàdàn wa ṣe tóbi tó b'Ógbómọ̀ṣọ́ ṣe tóbi tó bí Ìlọrin ṣe tóbi tó kí là ń jẹ níbẹ̀ o baálẹ̀ là ń jẹ bẹ̀ ń jọun
lẹ́yìn ìlògbómọ̀ṣọ́ gbadé 1976 ní Ìbàdàn gbadé. Nígbà Ìbàdàn ó sì gbadé àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní àkọ́kọ́ yí orúkọ kúrò, àkọ́kọ́ lo baálẹ̀ mọ́ bá a ṣe máa ń process yẹn ṣe máa ń rí ilẹ̀ Yorùbá nù. Nígbà tí Abbas alẹ́ sí lọ́yẹ okun ọlájẹ ní ọdún 1930 kó lóò tó wá gbéṣẹ̀ ní ọdún 1946 kíní lọ́jẹ ọjẹ baálẹ̀ ló fi wọlé. Orí ẹ̀ láti wá bẹ̀rẹ̀ sí ní lo Olúbàdàn tá à ń pọ̀ bá Ìbàdàn lónìí. Ìtẹ́ sì mú wá baálẹ̀ bí olórí ni baálẹ̀ nínú èdè Yorùbá, a máa ń lò fún olórí, a máa ń lò fún olórí ìletò, a máa ń lò fún olórí ẹgbẹ́ kan. Baálẹ̀ elélùbọ́, baálẹ̀ àgbẹ̀ bá ṣe máa ń nínú, baálẹ̀ aláta gbẹ́gẹ́ bá ṣe máa ń pè ní alága lónìí, baálẹ̀ la máa ń pè. Ìwà ni wọ́n gbà baálẹ̀ elélùbọ́, baálẹ̀ àgbẹ̀, Olúbàdàn náà, baálẹ̀ Ìbàdàn náà fi wá dọ́dà ẹja máa lo Olúbàdàn. Àwa lò títí àwa tó fi di ìgbà tá a bẹ̀rẹ̀ sí ní lo ọba. Ṣé ọba Isaac náà kọ́kọ́ lọ́kọ́ lo ọba fún Akínyẹlé tá a lo adé tó wá lò kìí ṣadé onílẹ̀kẹ̀ àti tí ìlú adé onílẹ̀kẹ̀ àládé onílẹ̀kẹ̀. Ó tún ní Olúbàdàn tó kọ́kọ́ wá lo adé onílẹ̀kẹ̀ tá a gbé wá láti Ilé Ifẹ̀. Ìlàdé Ìbàdàn fi ń jẹ́ adé òríjínà pé ìyá adé ló ní lolúbàdàn. A pé Olúbàdàn pàpà wá gba adé onílẹ̀kẹ̀ ní Ilé Ifẹ̀. Gbogbo bá ṣe ń fa ọ̀rọ̀ àwọn ìjòyè kẹ́dọ̀bá àwọn baálẹ̀ kan fẹ́ máa dádé èmi tí ìmọ̀ sọ́ọ̀lì pé rọ́ ni adé fèèkì ni. Ṣùgbọ́n pé ìyá adé wá láti Ilé Ifẹ̀, Aláàfin fọwọ́ sí, Ọọ̀ni fọwọ́ sí, ó sì wá ọ̀tán ó fún lágbára pé adé Ilé Ifẹ̀ ló ti wá o. Ẹ wo adé àkọ́kọ́ tó kọ́kọ́ dé kìí ṣadé onílẹ̀kẹ̀. Wọ́n tún lò yún lọ bí 20 ọdún sọ́gbọ̀n ọdún kí wọ́n tó wá gbé adé onílẹ̀kẹ̀ wá láti Ilé Ifẹ̀ nígbà wọ́n upgrade ẹ̀. Gbà ìlú yìí ti tóbi, orílẹ̀ ńlá ni, ìyá adé ni ilẹ̀ Yorùbá nù. Ṣùgbọ́n gbogbo ilé òní yá àwọn ọmọ Fúlàní Ìlọrin àtàwọn alábọ̀dé Ìlọrin àti ẹni tí ò bá mọ̀ nípa ìtàn. Ìdí ni tá a fi pè ilé ẹ̀kọ́ ẹ̀ ní Ìtàn Yorùbá. Kì í ṣe entertaining program, ẹ̀kọ́ ni, ìmọ̀ ìjìnlẹ̀ ni, iṣẹ́ ìwádìí ni. Tó gbé tọ̀sán tòru, iṣẹ́ ìwádìí ni. Ọ̀pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó pè mí lánàá láti Amẹ́ríkà, láti Canada, láti Nàìjíríà, láti UK, láti Sweden. Bí ṣe ń dùn ẹ̀yin náà ló ń dùn èmi náà. Mo fi Ọlọ́run ọba búra bóyá bí nǹkan bí oṣù 3 sẹ́yìn mo fẹ́ jáwọ́ nínú iṣẹ́ yìí pé kí n filẹ̀, bí tó bá ṣe ṣe gan kí n ṣe processing, kí n travel out. Torí pé sẹ́tà ń ṣe táwọn ìjọba wa nílẹ̀ Yorùbá, àwọn ọba wa tí wọn ò mọ rírì rẹ̀. Díẹ̀ báyìí náà ni àwọn ọba tó ń ṣàtìlẹ́yìn fún mi. Olúwo tí gbogbo wa máa ń bú ń ṣàtìlẹ́yìn fún ìtàn Yorùbá. Kájẹ̀ tó wá sọ ti bàbá mi ọba Olówu Kúta. Sáwọn ọba méjì gbére ní ìbẹ̀nú gbogbo ọba tá a nílẹ̀ Yorùbá. Àtàwọn èèkàn tí wọ́n lè gbowó iná lọ ní ìsìn báyìí àlè tán jẹ́ ńgbà tẹ́pọ̀ wọn. Kíní ríǹgì tá à ń lò ẹ ti rí báyìí power bank ni tí n bá fi lè yọ ọ́ lára ẹ̀ báyìí ó lọ lu eléyìí ti ṣéèkì, ó ti ṣéèkì ní tiẹ̀. Ṣe eléyìí sóbójú mu a sì lówó a máa waste ẹ̀ a ní mọ tá a fowó ṣe a wá lè wò pé ó bá tẹ̀ sí 5 million ni ká fi parí iṣẹ́ yìí. Torí pé ilé ẹ̀kọ́ ni tó gba ìrònú, tó gba káràwé, tó gba kákàwé, kó gba pé ká ṣe ìwádìí. Ẹ jẹ́ n tún fídíò yẹn gbé, ẹ jẹ́ n tún gbé kí n bá lè ráyè ṣàlàyé ẹ̀ kí n wá play mail fún wa. Mistake ni ilẹ̀ Oòduà rẹ̀ àwọn tí àwọn kan ń takò mí pé mo sọ pé Ìlọrin yìí ṣe ilẹ̀ Yorùbá pé Oòduà kìíní kan ní
ìtàn tẹ́mi ń pa yẹn irọ́ làwọn ń pa irọ́ làwọn ń pa àwọn ò sì ní dirọ́mù Pàṣìn Láderin àwọn ọkọ̀ dé Ìlọrin náà ṣe kínní kò sí orúkọ Pàṣìn àti Láderin náà tó ọkọ̀ dé Ìlọrin. ẹgbọ́n tí Sheikh Habib sọ kò sí orúkọ Pàṣìn àti Láderin nínú àwọn tó kọ́kọ́ dé Ìlọrin. Láderin ni ló tẹ Ìlọrin, Pàṣìn lọ́mọ rẹ̀ òun ló bí Àlùgbé, Àlùgbé ló bí Àfọ̀njá. wọ́n ní òṣòkọ pé irọ́ ni pé àlọ́ ni ẹ gbọ́ pé kò sókọ wọn níbẹ̀ ẹ máa gbọ́ o. Òjó òṣekúṣe àti ẹ̀mínà àwọn tó kọ́kọ́ dé Ìlọrin yẹn ó dẹ̀ wà lákọọ́lẹ̀. So Sheikh Habib ní ó dẹ̀ wà ní àkọọ́lẹ̀. Àwọn ní Mudiru Murikas, ilé ẹ̀kọ́ ńlá tó tóbi tó jẹ́ wípé bàbá wa Sheikh Adam ni wọ́n dá sílẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ ní Abẹ́òkúta, wọ́n bẹ̀rẹ̀ láti Ìlọrin, wọ́n ti Ìlọrin bọ́ Ìbàdàn, wọn ò dún Ìbàdàn tọ́rọ àfa àwọn ń bẹ ní Ìbàdàn àfẹ́ẹ̀sìn, wọ́n bọ́ sí Abẹ́òkúta. Ọlọ́run fún wọn láàyè lábẹ́òkúta, wọ́n ta Abẹ́òkúta bọ́ sí Agérigi. Agérigi jẹ́ ilẹ̀ àwọn Àwórì ló ní Agérigi tá ń pè lágége lónìí. ẹ wá gbọ́ tí wọ́n sọ. Bàbá wa Sheikh Adam ọmọ yín ní wípé irọ́ là ń pa, kò dẹ̀ sí lákọọ́lẹ̀. Bàbá wa Sheikh Adam kí ni ẹ fẹ́ sọ fún wa lórí ẹ̀? Bàbá wa Sheikh Adam nígbà tọ́rọ̀ wá ṣẹlẹ̀ ní ọdún 2 sẹ́yìn, wá gbé àfáà wá, àbúrò mi àfáà Mutiu. àfáà ẹ̀yìn ké ẹ̀fà o, tírà kan ń bẹ táwa ní lọ́wọ́. ẹni tí ń sọ̀rọ̀ tó ní irọ́ ni, tó ní àlọ́ ni, bàbá rẹ̀ dáàdì ẹ̀ àáfàá tí gbogbo ayé pọ́nlé ni, tèmi náà sì gbà fún. Bàbá tó bí mi ní tí kì í bá ṣe pé Ọlọ́run sọ pé ànábì ni kàtámì nàbí yìí ni, pé ànábì ni òpin àwọn ànábì, pé ànábì Ọlọ́run làbá pé Sheikh Adam ó gbìyànjú púpọ̀ nípa ìsìláàmù nílẹ̀ Yorùbá ní bàbá Sheikh Adam. ó sì kọ ọ̀pọ̀lọpọ̀ tírà. mo bá gbá àáfàá wa ń gbà náà o, ẹ wá ké o, bóyá àwa là ń parọ́ ni o, bí bàbá wa Sheikh Adam ni Mudiru Murikas ní ń parọ́ ni o, ẹ wá bá wa ké o. ẹ já gbọ́n tí àáfàá wa bí wọ́n ṣe kí àtòkọ tírà náà sókí tẹ mo fẹ́ ṣe lè mo ti gbé. ẹ já tó wá gbọ́n tí bàbá wa Sheikh Adam ẹ tó ní ààyè tọ́rọ̀ tí ń jáde gan, ẹ já gbọ́ nínú tírà kí ló kọ tírà wọn. bàbá wa Sheikh Adam wọ́n kọ tírà tá à ń pè ní Nasimu Saba fi akhbar Islam wa ulama ibile Yoruba. So tírà yẹn ó sọ nípa ìró Islam àti àwọn àfáàlẹ̀ Yorùbá. Bàbá Sheikh Adam ni wọ́n kọ. Bàbá Sheikh Adam tẹ́lẹ̀ léèké o Murikas. Bàbá wa ń sọ fún wa ibà ń túbẹ̀ ń gbé. Bàbá ní iná lẹ́dí asasa madinata Ìlọrin rọ́jùlọ ismuhu Láderin. Ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin tó tẹ ìlú Ìlọrin òun náà lọkùnrin kan tá à ń pè ní Láderin. Wàá wà ìjádù rọ́bí ìrọ́jùlẹ̀ àkà ismuhu Àfọ̀njá. Ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin fún ọkùnrin míì tá à ń pe orúkọ rẹ̀ ní Àfọ̀njá. Ṣé tí mò ń sọ yàtọ̀ sí tí Sheikh Adam sọ? Mo ní ọ̀la ìní wá sí sálọ tí wọ́n bá sọ̀rọ̀ gáà ni wọ́n lọ pa sí. Kábíyèsí ìlú ọ̀la sì pè mí, wọ́n tẹ̀sí mi. Ìpè lóòótọ́ ni orúkọ ilé mi báyìí ló sá wá, ọba ń bẹ ní Kwara State náà ni pé lóòótọ́ ni. Ìwọ wá ní kò sí tí ń jẹ́ Láderin, kò sí tí ń jẹ́ Pàṣìn. Bàbá tó sì bí ọ, ó sì ń sọ ọ́. Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Iná ẹni ṣe ní ká ṣọ́ra. Gbogbo àbá ẹ̀kọ́ ní sòótọ́ o. Gbogbo pásítọ̀ kọ́ ní sòótọ́. Gbogbo oníṣègùn ìbílẹ̀ kọ́ ní sòótọ́. Gbogbo èèyàn dá sí ìpele èèyàn kọ́ náà lábàálẹ̀ èèyàn lọ́jọ́ gbèdé àlìkíyámà. Àmọ́ kí láyé?
ayé yóò jẹ́ nǹkan kan kò sí bí ṣe kádàmù wá pariwo fún wa ní pé bíntín láyé ká máyé bíntín ká máyé bíntín kí ló wá rọ̀ wá lọ́rùn àti ká ja nǹkan rú tí ṣe kádàmù ọba ṣe eléyìí ọlọ́run ọba o ṣe kádàmù lọ́sọ eléyìí o ẹ bá ń tó tún gbé ẹ bá ń tó tún gbé. iná lẹ́dí asásá madinata Ìlọrin rọ́jùlọ ìsúnmọ́. ẹ máa mú lẹ́ẹ̀kọ̀ kẹ́kẹ́ ẹ máa tú ẹ máa. iná lẹ́dí asásá madinata Ìlọrin ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lọ́lẹ̀ tó fi lélẹ̀. ọ̀yà ẹja ọ̀rọ̀ ọ̀yà ojú tó lè rọ̀. ọ̀yà rọ̀ ọ̀yà gbé ẹgbẹ́ máa tó kọ́ máa rọ̀. ẹni tó fi ìlú Ìlọrin tó fi lélẹ̀. àfa mi ní. ṣé kádàmù wí pé. Ádámù ní pé ẹni tó fi ìpìlẹ̀ ìlú Ìlọrin lélẹ̀. tó tẹ ìlú Ìlọrin. tó tẹ ìlú Ìlọrin náà. rọ́jùlọ ìsúnmọ́ Láderin. àwọn náà ni à ń pè ní Láderin. wàá wà jáde lè rọ́bí olè rọ́jò lè súnmọ́ àkàrí súnmọ́ Àfọ̀njá ó ní bàbá ẹlẹ́ẹ̀kẹrin. tí wọ́n jẹ́ ẹlòmíì tá à ń pè láfọ̀njá. tí wọ́n jẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹrin sí ẹni tí à ń pè ní Láderin Pàṣín Àlùmí Àfọ̀njá. wàsálà àti sùrọ̀tù Láderin rasáù fi Ìlọrin àwọn ẹbí Láderin ní padà wá di aṣíwájú nílùú Ìlọrin. bàbá àbá mi sọ pé àwọn ẹbí Láderin náà padà wá jẹ́ aṣíwájú nílùú Ìlọrin. hátà wàrọ́tà ọmọ àfihàn tí ọmọ wọn kìíní ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin Àfọ̀njá tá à ń pè láfọ̀njá tó fi wá padà jogún wọn. tí ọmọ wọn ẹlẹ́ẹ̀kẹrin tá à ń pè ní Àfọ̀njá tó fi wá padà jogún wọn. alladhi zahara ismuhu ala masrahi tarikh minna at-talhan lẹ́yìn tí ó kọ rẹ̀ gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí. lẹ́yìn tí orúkọ rẹ̀ padà wá gbajúmọ̀ nínú ìtàn títí di àsìkò yìí tí a mọ̀ sí Àfọ̀njá. mundu hawale ami alifun wa thamanumia wa sabo asha láti ọdún 1817 láti ọdún 1817. wàá wà yahmilu lákọ́bù Aare Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá sọ. bẹ́ẹ̀ni Ààrẹ Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. bẹ́ẹ̀ wọ́n tún ní Ààrẹ Àfọ̀njá wọ́n jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá sílùú Ìlọrin ni. mòdé ló dì mọ́lẹ̀ o mòdé ló dì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mòdé ló dì mọ́lẹ̀ o àlọ́kọ́ torí pé kọ́ bá a lè lọ ìlàsẹ̀ lọ gbé àáfàá wá ẹ wá ké fún wa o ẹ wá tú fún wa o tí bàbá wa ṣe kádàmọ̀ bá kọ àkọọ́lẹ̀ wọ́n tún délé ìlú títà yìí ọba sí ń ta wọ́n tún délé ìlú ẹ wá bá mú tí ẹ lọ fi hàn àáfàá wa pé èyí tí bàbá wa sọ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jókòó tí wọ́n ń gbọ́rọ̀ náà orí wọn pé ṣùgbọ́n tá a bá ṣe yálẹ̀ kú mú láì àti dọ̀tá àáfàá wa tá a ṣe yá ṣéwù àti dọ̀tá àáfàá wa tá a ní. ìlàgbọ̀n nígbà tí wọ́n sọ ń gbà náà ìlọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wàá mọ̀ wá dólé lórí tí wọ́n sọ ń gbà yẹn wípé àlọ́ là ń pa kò sí ti ń jẹ́ Láderin kò sí ti ń jẹ́ Pàṣín kò sí ti ń jẹ́ Àlùgbìn nǹkan kan rọ o bàbá Sheikh Adamu kọ mo lo tíra bàbá wa Mustapha Sùgbùlùlù gan ó wà lórí YouTube ta ló ní Ìlọrin ẹni táìtù ẹ̀ ó wà lórí péjì Itan Yoruba náà ta ló ní Ìlọrin ẹ lọ wò lórí YouTube mo lò ó pẹ̀lú nínú àwọn tó jẹ́ èèkàn ní Nàìjíríà ó ní Sir Ahmadu Bello ìwé yìí ó náà ní bí ó ní tí mo scan síbí náà ní ọdún 1962 ìní Sir Ahmadu Bello kọ ìwé tó pè ní My Life Saudana Sokoto ọmọ Usman Dan Fodio ni Fúlàní ni ọmọ Usman Dan Fodio ni ó sì ní Premier Northern Region nígbà náà nínú ìwé rẹ̀ My Life yìí ní page 15 ní tó náà kọ ọbẹ̀ nù ní page 15 tó kọ ọbẹ̀ yìí pé ìlú Ìlọrin o ilẹ̀ Yorùbá ni domain Aláàfin ni ó sì jáyé wá pẹ̀pẹ́ ẹni tó jẹ́ alákòóso wọn bẹ̀ ńgbà náà ó pè ní gọ́vnọ̀ èèyàn gẹ́gẹ́ bíi baálẹ̀ ẹ̀bẹ̀ ṣe mọ̀ pé àwọn gọ́vnọ̀ wọn mọ̀ bẹ́ẹ̀ lábẹ́ president ni gẹ́gẹ́ bíi baálẹ̀ ẹ̀bẹ̀ o
ó ní Àfọ̀njá tó gbọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó sì sọ gbogbo bí wàhálà yẹn ṣe dé. Sahamadu Bello ló kọ àáfàá ni ó tí èsì àwọn àáfàá jẹ̀kúrẹ́dí o ó sì wà lára àwọn tó làkàkà òun ló mú àbá wá pé ká tú àlùkùránì wà tó jẹ́ èdè Lárúbáwá sí Yorùbá. Sàùdánà Sókótó ni ló ṣiṣẹ́ lé lórí pé nígbà wọn ti rí tú àlùkùránì sí Haúsá pé àwọn ọmọ ìyá wa kan náà tó ń bẹ tó ṣe pé àwọn náà pọ̀ iná wọn fi wá yan gbogbo àwọn àáfàá káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n fi tú àlùkùránì. ẹni nígbà tọ́rọ̀ kan ń ṣẹlẹ̀ nígbà kan tẹ́ ń pariwo bàbá wa Kamalidin àti bàbá wa Sheikh Adam àwọn ni wọ́n tú kùránì sí Yorùbá kò rí bẹ́ẹ̀ o kìí ṣe báwọn wọn ní o gbogbo àwọn àáfàá pọ̀ káàkiri tí wọ́n yàn káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá nígbà náà ibi tẹ́ ti yan àwọn àáfàá tó pọ̀ jù ní Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun torí Ọ̀yọ́ àtọ̀ṣun gbọ́dọ̀ wà papọ̀ ńgbà yẹn tẹ́ wọ Ìlọrin wọ́n sì yan ìgbìmọ̀ ẹlẹ́ka ẹ̀ka ni wọ́n yàn wọ́n. Àwọn kan ti tú kùránì sí Yorùbá ṣáájú ìgbà yẹn o àwọn méjì ti wà tẹ́ ti tú nínú àwọn tó ti tú kùránì sí Yorùbá ṣáájú ìgbà ẹni tẹ́mi mọ̀ tó sì súnmọ́ mi bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tòní lára àwọn bàbá wọn iná ní bàbá wa ìmáàmù àgbà mọ́sálásí Àlíìwò torí pé ìrora tìbí là ń kí bẹ̀ nípa wàá sọ di Jímọ̀ iná ní bàbá wa Búsàrí Àjàó Tìjání òun náà ló bí Aláàjì wa Táyé Tìjání tí wọ́n jọ dá NASFAT ilẹ̀ tó wá lọ dákọ̀ ní ìdúlẹ̀ wọ́n ti jáde láyé báyìí àwọn tú àlùkùránì sí Yorùbá. Èmi sì mọ printing press wọn nígbà wá wà ń kékèké tá a wà ń lè ké a máa ń lọ ọbẹ̀ tí wọ́n bá ti tẹ ìwé a máa ń tò a máa ń kiri rẹ̀ lọ́jọ́ Jímọ̀. Ìtànù àwọ̀ mẹ́rin wá àwọ̀ tọpinpin ni in tó sì jó yé mi àwa fara máwọn àgbàlagbà a sì pẹ́ ń lé a sì gba ìtàn lẹ́nu àwọn àgbàlagbà a sì tún tọpinpin èyí tí àwọn àgbàlagbà tá a bá tí wọ́n lákọọ́lẹ̀ rẹ̀ àwa lè tọ́tẹ́ ìtàn tó jẹ́ ojúlówó ń làwọn ìgbà tí Sheikh Habib ti jáde nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ wá gbẹ́gbẹ́lé ìdínú tẹ́ wá fi wá ń lé ẹ́ńfásì lórí ọ̀rọ̀ Òjó òṣekúṣe àti àwọn ìtàn míì àti gbọ́dọ̀ sọ pé Ìlọrin ilẹ̀ ìbàrùbá ni mo ti sọ ọ̀rọ̀ bí Ìlọrin ṣe jẹ́ mo ti sọ lọ́pọ̀ mo tún sọ lánàá àti tó mú Láderin lọ Ìlọrin gbogbo agbègbè pátá Olúgbọ́n lónìí gbogbo ibi tí Ìlọrin wà Olúgbọ́n lónìí ó sì wá ń jẹ́ ààlà pẹ̀lú ilẹ̀ ìgbómìnà ẹ wo ibi tí post office ìlú Ìlọrin wà àwọn ìgbómìnà wọn ní nígbà wọn ń kọ́ kíní rélùwé tó wà nílọrin o gan-an ni wọ́n ń sanwó sí ìgbómìnà ló níbẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ fẹ́ kí capital ó expand ìní wọ́n tọrọ rẹ̀ lọ́wọ́ àwọn yẹn ṣé gbogbo ẹ̀dẹ̀ mọ́ gbogbo eléyìí ẹ̀dẹ̀ ní sòdodo ọ̀rọ̀ ẹ lọ wo ibi tẹ́ ń gbélé ìgbómìnà sí ilé ìgbómìnà ẹ lọ wo ibi tẹ́ ń gbé sí ní Ganmọ ìgbómìnà láti Ganmọ láti bẹ̀rù náà ló sì fi dé Ìlá tó fi dé gbogbo Òró ìgbómìnà gbogbo wọn tó fi lọ dé Ìlá ṣùgbọ́n Fúlàní tẹ́ ẹ dé lọ́sàn-án kan ẹ̀ lè mọ gbogbo eléyìí á ṣẹ̀ṣẹ̀ wá pè yín ni pé wá ẹ wá jókòó bíbí ìṣerí nì bíbí ìṣerí nì àwọn aláìsẹ̀ máa sọ fún yín torí kò lè yé yín bẹ́ẹ̀ bá kàṣe dé lọrin ẹ̀yọ́ kàrò pé gbogbo ẹ̀ lè lọrin mélòó gbogbo ilẹ̀ lọrin Ṣàó bí Ìlọrin ṣe rí un bárẹ́kẹ̀ ológun sóbí ìlọ́la Ìlọrin àti Ṣàó Ṣàó sì ti wà ń bẹ̀ ti pẹ́ kí Láderin gbó tó wá ṣé àwọn ará Ṣàó ṣé wọn ò mọ̀ pé àwọn làwọn sọ bí tí Láderin ó dùn sí fún un nígbà tó dé jẹ́ ni pé látọ̀dọ̀ bàbá wa Láàfin ló ti dé torí pé àwọn Ṣàó wà lára àwọn tí wọ́n ránṣẹ́ lọ Ọ̀yọ́lé kọjá gbogbo agbègbè ńgbà náà òun wà létí odò Jẹ́bà ńgbà náà ìlú Jẹ́bà Adébárá tẹ́ ẹ sì ń wò ó níyà adé ìlú Jẹ́bà
ó ní ìyá adé níjẹba adébára Ifẹ̀ òòyì là sì ń pè ń jọun torí pé ilé Ifẹ̀ ẹni ìyá adé ń bẹ lórí wọn táwọn náà lè fi ọba jẹ tó pé gbogbo agbègbè tí wọ́n bá wà àwọn náà ní ìyá adé ṣùgbọ́n kò lè yé Fúlàní kò lè yé Tápà tí èsì ara wa àwa la ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún yín pé ẹ wá ọmọdé yín ọmọ ẹwẹ á wàá jà lọ́tún á jà lósì á kò hàn kí ló dé òdodo ìtàn òdodo làwa ń sọ ẹ̀yin lẹ̀ ń parọ́ torí táwa ń sọ àwa gbọ́ lẹ́nu bàbá yín Sheikh Adam Abdullahi Al-Ilorin wípé Láderin Lote Ìlọrin tẹ́ ẹ bá wá láwa ń parọ́ a jẹ́ pé Sheikh Adam ń parọ́ àmọ́ tí Sheikh Adam ò bá parọ́ àwa náà parọ́ àwa náà ń sòótọ́ ni. àwa ní gbé ìtàn lórí ìtàn tí àlejò sọ nípa onílé kí lẹ rò páwọn Fúlàní àbáwọn Gàmbàrí Ìlọrin ọkọ ẹ wá fẹ́ gbé ìtàn nígbàwẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní post àwọn péèjì kan síta ọ̀rọ̀ tí ń bẹ nínú ìwé Ìlọrin tí bàbá wa Alájì ẹlẹ́kejì mọ̀ tí wọ́n kọ Ìlọrin jọ́ ní sofa kọ èmi máa Alájì ẹlẹ́kejì mọ̀ wọ́n sì mọ̀ mí nígbà mo wà nílọrin àwọn Gàmbàrí Ìlọrin wọ́n lọ deliver lecture kan fún wọn bàbá pè mí wọ́n sì fún mi ní photocopy lecture tí wọ́n deliver ìtẹ́bi sọ ìtẹ́ báwọn Gàmbàrí Ìlọrin bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ wọ́n sì ti pẹ́ ń bẹ̀ ó ń kálukú a sì mọ mọ́tàn rẹ̀ táwọn Gàmbàrí Ìlọrin náà bá sọ̀tàn wọn ò ní sọ pé nìkan báyìí ló tulẹ̀ fáwọn apèyàn Gàmbàrí ẹ sì débì kan sẹ́ẹ̀kà débẹ̀ náà lẹ́bàá jókòó ń bẹ̀ lórí ilé onílẹ̀ ẹ sì ní baálé ẹ lẹ́nì kankan tẹ́ ẹ tó pàṣẹ rẹ̀ débẹ̀ wọn kì í rí bẹ́ẹ̀ tí Láderin lásọ yìí pé Láderin wá ihun tó sì wá ni pé ńgbà táwọn nú pé àwọn ilé ń pe àwọn Tápà tí wọ́n ń já wọlé ìgbómìnà ìní wọ́n ránṣẹ́ lọ bá láàfin náà fi wá gbé Láderin dìde ló sì gba Sàó wá àwọn wọn wá Sàó ló mú un lọ síbi tí ó dùn ó sí láti ibẹ̀ náà làwọn ọmọ ogun ti wá ní Ìkòyí ló ti wá láti ilé Ìgbọ́n ló ti wá láti Ògbómọ̀ṣọ́ ló ti wá láti gbogbo Ìlá gbogbo Òró tí wọ́n dá ọmọ ogun jọ fún àwọn náà wọ́n jọ túlẹ̀ ẹbẹ̀ yẹn. ó rò pé bóyá ó dàbí bá fẹ́ kọ ìwé ìtàn Ìlọrin ó dà pé máa fẹ́ kọ torí kọ́lọ́hún ṣàtúntò ní àwọn èèyàn bá pè mí Ààrẹ Laji Abbas ṣẹ́yìn ti kọ̀wé ìtàn kankan ìdí Ọlọ́run gbélé wa lọ́wọ́ èyí sáà lè ráyè jókòó á wà á kọ̀wé ìtàn Ìlọrin a sì ṣe documentary ẹ̀ tó jẹ́ fídíò documentary ó wá kù sọ́wọ́ wa mo dúpẹ́ lọ́wọ́ àwa tá à ń ṣe àtìlẹyìn fún ìtàn Yorùbá mo dúpẹ́ gidi gan lọ́wọ́ wa ni ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o orípa àwa Yorùbá ò ní bàjẹ́ iwájú iwájú lọ́pẹ́ ibi tí ń lé sí tá a bá fẹ́ máa ṣàtìlẹyìn fún ètò ìtàn Yorùbá +234 x02368 7432 náà lẹ́fẹ̀ẹ́ kàn sí mi lórí WhatsApp lẹ́ẹ̀kan sí +234 x02368 7432 lẹ́ẹ̀fẹ̀ẹ́ kàn sí mi lórí WhatsApp. Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín tẹ́ bá ti ń gbé irọ́ wọn wá tẹ́ bá ti ń pàlọ́ wọn ẹ má jẹ́ ọ̀rẹ́ yín sáà máa jù sí mi mo ti sọ fún yín pé bí èèrà bá pa ìtàn Ìlọrin nípakúpa ẹ wò bí èèrà ṣe kéré tó tí n bá fi lè gbọ́ yín fún lésì torí òní kọ́ torí ọ̀la ni ẹnìkan ní Ààrẹ Laji Abbas kọ̀yẹ́kẹ́ dá Làbíbù Lágbàjì lóhùn àmì ẹ̀já dá lóhùn nígbà Yàyà Gàmbàrí ṣe tiẹ̀ lọ́dún tó lọ tó náà gbé kinní ìta pápápá ló ti lọ dìlítì gbà tó náà sọ irú Yàyà Gàmbàrí náà sọ pé ẹtọ́ bá dá lójú kọ́ jáde wá bùnà gbogbo èébú tó ti bú ẹ́míà ọwọ́ abẹ́ fi wá ojú rẹ̀ bùnà ẹ̀yin abiyamọ ayé ẹ kìlọ̀ fún àtàrí àjànàkú kìí ṣẹrù ọmọdé kinní kan ló bú bàbá mi lékè lọ́jọ́ sí ọmọ tójú ẹ̀ rí ságiri làgiri lọ́wọ́n ọba ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣẹ̀ wálẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ wa gbogbo wọn sì ń dáàbò bo ilẹ̀ Yorùbá àwọn ọ̀tá ń lùlù kówó àwọn kan sì ń bẹ tẹ́ ẹ máa fojú àwọn ọmọ Yorùbá wò tó pé alábọ̀dé Yorùbá ni wọ́n
ẹ ṣé gan ni o, mo dúpẹ́ o, mo tún dúpẹ́. Ààrẹ Laji Abbas lórúkọ mi, ẹ ṣé pọ̀.